ọba ń kí gbogbo yín ìdẹ̀ra rédíò eégún tí ó ṣe bí ilébè òsì pátápátá ìwọlá gbádé fún. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn ràn ìkànnì ìdẹ̀ra 105.3 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ ẹ máa gbọ́ wa nṣó. Atótó arére. Agogo ọba ló ń ró. Atótó arére. Agogo ọba ló ń rò. Atótó arére. Agogo ọba ló ń ró kògó. Yes, àdúpẹ́ àtúndé lòórọ̀ tòní àfihàn ìbà àfihàn fọlọ́run ọba mi aláwùrábí. Ọpẹ́ ńlá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ṣányán dé báyìí bàbá aṣọ náà ló ṣe bẹ́ẹ̀ ní í ṣe. Àlárí dé bàbá ẹ̀ wò òun náà lòun náà ṣe bẹ́ẹ̀. Òun ló jẹ́ bàbá ẹ̀ wò àwa tún ṣe bẹ́ẹ̀ a tún gbé ìròyìn eléyìí tí ò lẹ́jà ń bá kan àgbèdé èèyàn lóòrọ̀ tòní níkànnì ìdẹ̀ra 105.3 FM àtúnṣe bẹ́ẹ̀ gbé kínní ọ̀hún dé akónílé akálejò akọkùnrin bẹ́ẹ̀ sì ré òun náà la ṣe bẹ́ẹ̀ la kọ́bìnrin níkànnì ìdẹ̀ra 105.3 FM àwa ti ṣe bẹ́ẹ̀ a ti sọ fún yín wípé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìròyìn eléyìí tí ò lẹ́jà ń bá kan tí ò ní kọ́nu kọ́ kankan nù òun làwọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ láwọn mú wá fún yín òun náà la ṣe bẹ́ẹ̀ la ṣe gbé kinní ọ̀hún èèyàn sápò òkè láago 9:00 ààbọ̀ tó bá ti láǹfààní àti lò òun náà láàmú láǹfààní láti wá sórí àgbàgbé tó rọ̀ tòní àtúntìdé ẹ̀já ṣe kinní ọ̀hún kó lọ bó ti yẹ kó lọ ká sì ṣe kinní ọ̀hún lọ́nà tó yẹ ká ṣe èèyàn bí ó lè rí bíi tàná kọ́lọ̀ ọba kò ṣe bẹ́ẹ̀ kó mọ gbanẹ Tolúlọpẹ́ òun ló kọ tèmi Ọlánrewájú òní bàbá tó bẹ̀ ń lọ́mọ ọ̀nkùtì tó ní ṣúgà di eloquent presenter òun ló kọ tèmi. Oyèdèjì Olúdáyọ̀ yín rèé akéwèjẹ presenter fífẹ́ lọ́lá yín ló mọ̀ túndé àkànní òkè ọmọ ẹlẹ́rìn mo sàn pópó olówó ọmọ gíkàn tó ya dínà lẹ́rìn lọ́jọ́ sí tí ò jẹ́rú ẹlẹ́rìn oroko tí ò jẹ́ kíyàwó ẹlẹ́rìn orodò ọmọ dódó ń de àdó yín ló mọ̀ túndé o ẹ jẹ́ ń ṣe gàyà lórí ọ̀rọ̀ oríkì láàárọ̀ tòní èmi á mọ̀ pé akánjúwówó ọ̀nà ogun ló wà ataṣàṣàwówó ọ̀nà àjò ló wà ẹ rí bó pẹ́ bóyá yóò dà ó ń bẹ lábà tó ń sẹ̀sùnsù jẹ o alátiṣe báyìí ni kó múra kó má ti ṣe ara ẹ̀ òní lọ́jọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2025 yóò mọ̀ sàn wá sówó yóò sàn wá sọ́mọ tó ń ta ìkú baálé ọ̀rọ̀ àwa òkúkú ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ ẹ wo ẹ jáde èròdà gìrìgìrì jáde kẹ ẹ wá wò wá o torí ńgbà tá a bá wá lọ tẹ́ kó wá lọ́mọ dà ríyànjiyàn ìròyìn agogo ọba ló tún gorí àtẹ láàárọ̀ tòní níbi tá a ti mọ káwọn ọlọ́kan ìjọ̀kan ìròyìn sẹ́yìn létí láti inú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní lórílẹ̀‐èdè Nàìjíríà a tún ti gbé èdè kẹ̀búyẹ̀rì aṣọ oge o kókó lákọ̀ọ́kọ́ sùn sí ń létí gbígbà téèyàn bá su ewédú àti ẹ̀fọ́ kó tó di pa wàá mọ̀ gbé kẹtẹpẹ wọn á wàá mọ̀ ha sí ń létí lójú páálí àtúntì dé bá a ṣe ń dè o. ọ̀rọ̀ ẹ já ṣe bẹ́ẹ̀ ká mọ̀ wọnú àwọn àkòrí eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ṣúyọ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa lápọ̀dọ̀ tèmi àzóṣùà ẹyọ kan òun náà lèmi àti ẹjọ́ wòde ìwé ìròyìn Daily Post lápọ̀dọ̀ tiẹ̀ èwo ló ṣe bẹ́ẹ̀ ló wà ń bẹ̀. ìwé ìròyìn mẹ́ta gbàǹkan mo gbé wá kẹ̀kẹ́ márùwá mo gbé wá lóòrọ̀ tòní ìwé ìròyìn Vanguard Punch àti Daily Trust ń ló tẹ̀lé mi wòde ìròyìn láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ já mọ̀ ṣe bẹ́ẹ̀ ká mọ̀ já kínní ọ̀hún lẹ̀ bí àpò ẹ̀wà àti bí àpò yèrè ẹjẹ́ mi ṣe bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ ìyẹn ọ̀lọ́ ti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ṣùgbọ́n ẹ̀ka ilé tó ṣe bẹ́ẹ̀ tó wà ní ìpínlẹ̀ Imo ó ní màá ti bẹ̀rẹ̀ àkòrí lóòrọ̀ tòní wọn ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Imo wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ní kí sájẹ̀ǹtì kan kó ṣe bẹ́ẹ̀ kó lọ wá sí ipò eléyìí tó kéré jùlọ èèyàn ní iléeṣẹ́ ọlọ́pàá tó sì jẹ́ pé àwọn méjì mìíràn wọ́n ní wọ́n bẹnu àtẹ́lù wọn pé bóòlẹ̀ ti mọ̀ sí báwọn látàrí kíni kí làwọn ọlọ́pàá yìí kí ni wọ́n ṣe gan ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lóní sàn-án. látàrí ọ̀rọ̀ ààbò tó mẹ́hẹ̀ ìjọba àpapọ̀ bu ẹnu àtẹ́lù ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà kí ló fa bìkọ́ sí ìròyìn yìí ojú ewé karùn-ún ìwé ìròyìn Vanguard
ní tí mọ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìròyìn láàrin agbami ìròyìn láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹjẹ́ mi náà mú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò bó o láti ṣe bẹ́ẹ̀ bó o láti kápá rẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Wọ́n ní Ganduje ó mọ̀ ti fọ̀rọ̀ léde lóòrọ̀ tòní o tó sì ń gbẹnu sọ tó ń sọ di mímọ̀ ìpèsè rẹ̀ ojútùú eléyìí tá a lè lò tá a fi mú kí wọ́n ń ṣe ìkọlù lọ́tún wọ́n ń ṣe lọ́sì lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí ó jẹ́ rodò lọ́mọ́mi ìyẹn tá a bá bójú wo ojútùú láti ẹ̀ka tó ń rí sí ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì òun la fi lè mú kinní ọ̀hún jẹ́ rodò lọ́mọ́mi kí ni Ganduje kí ló rí gan tó fi fọ̀rọ̀ yìí léde ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lóní sàn-án. látàrí báwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ṣe sọra wọn di ẹyẹ tó ń tọ kọ́sọ́ láti inú ẹgbẹ́ òṣèlú kan sí kejì báyìí ààrẹ orílẹ̀-èdè àná lórílẹ̀-èdè Nàìjíríà ti sọ wípé sísọ orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́gbẹ́ òṣèlú kan yóò mú rúgúdù tó ń ti bìlísì lọ́wọ́. tá láàrẹ orílẹ̀-èdè ọ̀hún tó sọ̀rọ̀ yìí ojú ewé kẹjọ ìwé ìròyìn Vanguard ni ẹ bá mi rè táàtì lọ kàròyìn yìí tán láàárọ̀ tòní. nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní wọ́n pe ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n mọ̀ tó ti jáde báyìí o tó sì ń tọkọ́ sọ́ lọ sọ́dọ̀ àwọn ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé àwa tún ti dé o àtúntì wá béèrè gẹ́gẹ́ bí ìṣe wa ṣèbẹ́yìn là ń ṣiṣẹ́ fún lórílẹ̀‐èdè tá a wà yìí wọn ni àwọn fẹ́ béèrè fún àwọn àjẹmọ́nú owó kan eléyìí tí ó mọ̀rí sí ìgbáyé gbádùn dáadáa àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà kí lẹ́gbẹ́ òṣìṣẹ́ kí ni wọ́n rí tó fi fẹ́ béèrè owó yìí gan àti pé èló ni owó tó fẹ́ béèrè fún ìgbáyé gbádùn àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lóní sàn-án lóòrọ̀ tòní. gómìnà Ali Akégbàjarè àwọn kan ni wọ́n mọ̀ fẹ́ tú bẹ́ẹ̀lú mọ́ mi lórí kí wọ́n lè yọ mí nípò gómìnà ni o. ojú ewé 13 ìwé ìròyìn Vanguard ní tí mọ́ kí orógùn bọ kàròyìn ọ̀hún láàárọ̀ tòní. ní ìpínlẹ̀ Yobe wọ́n pe àwọn aṣòfin lórí ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ ìjókòó tó ń ti àwọn ìlànà èèyàn láti sọ̀rọ̀ lórí bí àwọn tí wọ́n ń sarin tá a mọ̀ sí iron condemn iron bender alu lọ́tún àti lósì wọ́n ní wọ́n ti ń sọ̀rọ̀ lórí gbogbo àwọn iṣẹ́ ilé tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ ọ̀hún ǹjọ́ bójúmu ǹjẹ́ àwọn ò gbé òfin kan kalẹ̀ ilé tí ó mọ rẹguléètì wọn ní kìíní ọ̀hún wọ́n ti bẹ̀rẹ̀ àwọn ìlànà ọ̀hún ní ìpínlẹ̀ Yobe bó ló ti jẹ ẹgbọ́n tá a bá wọnú ẹ̀ lóní sàn-án. rògbòdìyàn nínú ẹgbẹ́ òṣèlú Labour lébi àwọn kan ti múra kankan tí wọ́n gbé dání pé dandan sẹ́ẹ̀ àbúrè ń lọ o kò sì sí nǹkan kan tí ó yẹ àwọn lọ́wọ́ rẹ̀ wò wọ́n ti gbé ìgbìmọ̀ olùwádìí kan dìde tako àbúrè ojú ewé 9 ìwé ìròyìn Vanguard láti mọ túṣu désàlẹ̀ kòkòrò yàn ọ̀hún láàárọ̀ tòní. bí ìwé ìròyìn Vanguard ti kọ kinní ọ̀hún bẹ́ẹ̀ náà ni Daily Post tún ṣe bẹ́ẹ̀ lọ mú kinní ọ̀hún tó ní í ṣe pẹ̀lú èyí tó mú láti inú ìwé ìròyìn Vanguard ọ̀hún wọ́n ní látàrí wípé wọ́n ní kí àwọn kankan lọ rọ́kùn lé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ẹni tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Abia Alex Otti ó ti wá fọ̀rọ̀ léde lóòrọ̀ tòní wípé ẹ jẹ́ bá wa fòfin gbé àbúrè látàrí kíni látàrí pọ́ńpẹ́ra rẹ̀ ní tí ò jẹ́ wọ́n ní Otti òun ló fọ̀rọ̀ yìí léde ìyẹn fún ẹni tí ń ṣe ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé Otti àbúrè ó ń pera rẹ̀ ní tí ò jẹ́ lọ bá wa fòfin gbé bó ní kíní ọ̀hún bò ló ti jẹ́ tá a bá wọnú ẹ̀ lóní sàn-án lẹ́gbọ̀ọ́. ìbẹ̀rù àwọn agbébọn gbẹ̀mí ẹni sọ àwọn abúlé kan dahoro ní Sokoto pẹ̀lú báwọn èèyàn ṣe ń gbẹ́rù wọn tẹ́lẹ̀rù ń gbẹ́rù rẹ̀ tán fáwọn abúlé lẹ̀ pẹ̀lú ìbẹ̀rù bójó pé ńgbà táwọn òṣìṣẹ́ aláàbò ti tako àwọn agbébọn ó mọ̀ jẹ́ pé wọ́n wàá mọ̀ yọrù rẹ̀ lára wọn ìlú ti ń dahoro lọ. ìwé ìròyìn Daily Trust láti jọ lọ kérú ròyìn yìí láàárọ̀ tòní. kọlọ bá ṣe bẹ́ẹ̀ kó ṣàánú ẹni. àwọn ìbá mi. alright ọ̀rọ̀ kan náà tún lè léyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ń jó jàgé ní yòjò ìyẹn ò ní ìpínlẹ̀ Zamfara ìyẹn ò bí àwọn fijilantè kan eléyìí tó wà ní agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún bó ṣe gbẹ̀mí lẹ́nu àwọn ògbóǹtarìgì agbésùmọ̀mí eléyìí tí wọ́n jẹ́ adarí nínú iṣẹ́ ìgbésùmọ̀mí wọn ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn òjijì Dan Uta àti Sagili wọ́n ní wọ́n ti pa wọ́n dànù ní ìfọnáfọṣọ kọ́lọ̀ ọba kò ṣe bẹ́ẹ̀ kó ṣàánú. àmì àṣẹ Ìdùmarè ìrìnkèrindò aláìnígbèdéke lópòpónà ECOWAS Tinubu pàṣẹ gbígbégi kúrò lọ́nà Bàdágìrì sí Sẹ́mẹ̀ ìwé ìròyìn Daily Trust náà lẹ́bàá mi rè láàárọ̀ tòní láti lọ kàròyìn yìí tán. ọ̀rọ̀ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n lọ sí ìpínlẹ̀ Kánò àkòrí kan rèé níbi tí wọ́n pe ìjọba ìpínlẹ̀ Kánò
wọ́n ní wọ́n ti gbẹ́sẹ̀ lé fagilé kéèyàn ó máa ṣe ètò tó ní í ṣe pẹ̀lú òṣèlú ìyẹn jákèjádò àwọn ilé tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ìyẹn tẹlifíṣàn ní o rédíò ní o àtàwọn ayélujára lọ́kọ̀ọ̀kan àti ní èjèèjì wọ́n ní wọ́n ti gbégi dá pé gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ètò òṣèlú ẹ gbọ́dọ̀ gbé ìyẹn sórí afẹ́fẹ́ mọ́ bó ló ti jẹ́ ẹ gbọ́ tá a bá wọnú ẹ̀ lóní sàn-án. Very dark man da ìdáǹdè lákòlò EFCC lẹ́yìn ọjọ́ márùn-ún dákú ojú ewé kẹrin ìwé ìròyìn Punch ní tí mo gbé kẹ̀kẹ́ olóńgèrè sí free láàárọ̀ tòní lórí ìròyìn yìí. ní báyìí mo ti ṣẹ́rí padà wá sí ìpínlẹ̀ ìpínlẹ̀ ọmọlúàbí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní ẹnìkan eléyìí tó jẹ́ olóyè inú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ó ti fi ọ̀rọ̀ léde ní ìpínlẹ̀ Ọ̀ṣun látàrí kíni látàrí òfin kan eléyìí tí àwọn aṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ mọ̀ gbé yẹ̀wò pé ẹni tó bá ti lo bàtà eléyìí tí mọ̀ ní táyà nídìí tó bá ti lò lójú òpópónà wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fi sẹ́wọ̀n gbogbo ohun tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé yẹ̀wò gẹ́gẹ́ bí òfin tí ó mọ̀ dènà kínní ọ̀hún wọ́n ní ẹni ọ̀hún ó ṣe bẹ́ẹ̀ ó bẹnu àtẹ́lù pé bó o lẹ́ẹ̀tì lọ fi èèyàn kan wọ bàtà onítáyà lójú pópó ẹ wà lọ sọ sẹ́wọ̀n bó o lẹ́ẹ̀ ṣe lè sọ bẹ́ẹ̀ kínní ọ̀hún inú ìwé ìròyìn Daily Post òun ló wà lóòrọ̀ tòní àmọ̀tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ rẹ̀ lẹ̀. yíyan póòpù tuntun àwọn kádínà tẹ̀síwájú nínú ìdìbò lónìí lẹ́yìn tọ́rọ̀ ìdìbò tí ìlójútùú lánàá ojú ewé 17 ìwé ìròyìn Punch ní títú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ròyìn yìí jáde lóòrọ̀ tòní. ọ̀rọ̀ ẹ já ṣe bẹ́ẹ̀ ká lọ pápápá ká dé pápápá ká lè láǹfààní láti tú àwọn kẹtẹpẹ àwọn àkòrí eléyìí tá a ti túlẹ̀ tá a ti dà á lẹ̀ yé ká lè bá a tú kínní ọ̀hún sọ́wọ́ wájú sí i ẹ̀já lọ sẹ́ka polówó ọjà tá a bá ti wá padà dé àmọ́ tú kẹtẹpẹ kínní ọ̀hún lẹ̀ ẹ má kó ń bẹ̀ ìkànnì Ìdẹ̀ra 105.3 FM lẹ́wà. Alike Concept Living Hotel. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó ní láti lásìkò ìgbádùn bẹ́ẹ̀ bá ń fẹ́ ìgbádùn tí ò lẹ́gbẹ́ ẹ má wulẹ̀ dààmú kiri mọ́ o. Alike Concept Living Hotel ní kẹ́ ẹ máa bọ̀ tààràtà ilé ìgbé tó dùn ún wò pẹ̀lú àwọn yàrá tó mọ́ tónítóní ẹ̀rọ amúlétutù tí ò lẹ́lẹ́gbẹ́ àwọn yàrá tó dàbí ààfin ọba oúnjẹ aládùn tó sẹ́nu ṣọ̀kọ̀ṣọ̀kọ̀ ẹran dídín tó láta yẹ́rìyẹ́rì àwọn ọtí ẹlẹ́rìndòdò lóríṣiríṣi wine assorted drinks yogurt gbogbo ẹ̀ ló ń làágùn yọ̀bọ̀ tí wọ́n ń ṣe mumímumí iná kì í lọ níbẹ̀ torí pé ẹ̀rọ amúnáwá wà nílẹ̀ ní sẹpẹ́ ọgbà abẹ́ bá sì ṣe ń wọlé lẹ́yìn láǹfààní àti lo íńtánẹ̀tì wọn lọ́fẹ̀ẹ́ gbogbo ẹ̀yin onífàájì kò béwu dé rárá o torí pé ní gbogbo ọjọ́ Friday ní fàájì máa ń sàn láti aago 6 ìrọ̀lẹ́ mọ́júmọ́ kẹlẹ́lẹ́ gbogbo ẹ̀yin arìnrìn àjò tilẹ̀ sún yín sọ́nà tẹ́ ẹ wá ń wá ibi tẹ́ ó sùn sí ẹ máa bọ̀ ní Alike Concept Living Hotel ètò ààbò tó múnádóko wà níbẹ̀ fún ẹ̀mí àti dúkìá yín Alike Concept Living Hotel wà ní number 7 Michael Felicia Alabi Street ọ̀tàn ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun fún ìtọ́ni àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè Olúwadámilọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0704-129-5309 Alike Concept Living Hotel ilé ìtura ìgbàlódé fún gbogbo ènìyàn. Alike Logistics Services Limited. ẹni bá mojú ògún nípa bì nírè ẹni bá sì mọ̀nà láàjẹ́ ọ̀tọ̀ bá a bá ń sọ̀rọ̀ nípa iléeṣẹ́ tó mójú lè já epo petrol nílẹ̀ yìí Alike Logistics Services Limited gbọ́njẹ fẹ́gbẹ́ wọn ò sì tẹ̀tí láti gba owó ẹ̀bọ̀ níbikíbi tẹ́ ẹ bá ti nílò iṣẹ́ wọn láì fàkókò ṣòfò wọn ti dọ́dọ̀ yín ẹ̀yin fẹ́ epo petrol tó pẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́ dísù tí kì í bá ẹ́ńjìnì jẹ́ níbikíbi nílẹ̀ Nàìjíríà iléeṣẹ́ Alike Logistics Services Limited kájú ẹ̀ lítà wọn pẹ́ àwọn kì í fẹ́ atẹ́gùn sínú táǹkì ẹ̀yin fẹ́ oil AGO PPMS DPK allied products medical consumable gbogbo ẹ̀ ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o àwọn òṣìṣẹ́ wọn perégedé wọ́n sì fi gbọ̀ọ̀rọ̀ jẹ́ka tẹ̀ríntọ̀yàyà ni wọ́n fi máa pàdé yín Alike Logistics Services Limited wà ní number 1 Alike Street Alọ́mọjà Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní Òkèọlá Street ọ̀nà tó lọ sílùú Ìlá Ọ̀ràngún ọ̀tà ayégbájú nípínlẹ̀ Ọ̀ṣun ẹ̀lú wọn ní 08080259535 tàbí 08179496516 tàbí kẹ́ ẹ kàn sí wọn lórí ímeèlì wọn alike6@hotmail.com Alike Logistics Services Limited ọ̀gá nìkan láwùjọ òkúta. ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tún lòórùn ràn ìkànnì Ìdẹ̀ra 105.3 FM ìkànnì tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ ẹ máa gbọ́ wa nṣó. yes ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà níbi tá a ti lọ tajà tá a ti jèrè tá a ti kórè àti kó sápò tá a tún fi díẹ̀ rèrè jẹ
ní báyìí ẹja mọ wọnú kinní ọ̀hún lọ lóníṣánṣán àwọn ìròyìn eléyìí tí a ti já àkòrí rẹ̀ lẹ̀ èyí ò fún ẹ̀yin láti ìgbà tá a ṣe bẹ́ẹ̀ tá a ti bẹ̀rẹ̀ kinní ọ̀hún àkọ́kọ́ ilé tí màá ṣe bẹ́ẹ̀ tí màá kọ́ mu òun náà ilé yìí tó mú mi lọ sí ìpínlẹ̀ Imo níbi tí iléeṣẹ́ ọlọ́pàá tó ti ń sọ di mímọ̀ pé àwọn mọ̀ ṣe bẹ́ẹ̀ ti fọwọ́ ba àwọn òṣìṣẹ́ ọlọ́pàá mẹ́ta kan wọ́n ní arákùnrin kan ilé tó jẹ́ òṣìṣẹ́ ọlọ́pàá yìí Sergeant Anayo Ekeze ọ̀nà nínú fọ́nrán kan náà ni wọ́n ti rí ọ̀gá ọlọ́pàá yìí lè tó ṣe bẹ́ẹ̀ tó ti ń fi ìbọn tó ti fi ń dẹ́rù ba arákùnrin kan tó fi ń ṣe kò tọ́ sí pé tó o bá kọ́pẹ́rẹ́tì tó o bá ṣe tí mo ní o ṣe èmi ò fi ìbọn fọ́ ọ lórí ọ̀nà fọ́nrán ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti gbalẹ̀ káàkiri èyí ò ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ojú òpópónà ilé tó lọ láti ìlú Òwèrì lọ sí ìlú Aba òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ọ̀hún òun náà ti ń ṣe àwọn àyẹ̀wò ọkọ̀ tó sì jẹ́ pé Sergeant Anayo Ekeze nítorí pé ó ti jẹ́ ọlọ́pàá tó ní ìbọn lọ́wọ́ wọn ni ó fi ìbọn òun ó fi ń ṣe kò tọ́ tí ó mọ̀ pé àwọn kan ṣe bẹ́ẹ̀ wọ́n ń ya òun tó sì jẹ́ pé àwọn méjì mìíràn eléyìí tó jẹ́ ìsìpẹ́tọ̀ ọlọ́pàá àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n wà ní ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ tí wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè pe onítọ̀hún ìyún Sergeant Ekeze wọ́n lè pè sí kọ̀rọ̀ pé ìyín tá a mọ̀ ń ṣe yìí kò mọ̀ dà ojú gbangba mọ̀ ni a ti ń hùwà tí ò dà yìí wọ́n ní àwọn méjèèjì tó ń ti Sergeant Anayo Ekeze gbogbo wọn pátá òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni fọ́nrán ọ̀hún òun ló gbé pé àwọn ọlọ́pàá ló máa ń ṣe kò tọ́ sí arákùnrin kan tó sì jẹ́ pé gbogbo wọn pátá òun náà ni wọ́n ti kó lọ sí yàrá kan ilé tó wọ́n ti ń ṣe àwọn ti ń béèrè àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn pé tá a bá ṣe báyìí ní iléeṣẹ́ ọlọ́pàá kí ni ìdájọ́ àti ìjìyà ilé tó ṣe bẹ́ẹ̀ ti ń bẹ́ẹ̀ ǹjẹ́ wọ́n mọ̀ pé òfin kan wà tó sọ pé ọlọ́pàá ò gbọ́dọ̀ ṣe kò tọ́ ìyàn sí àwọn aráàlú ju pé kó dáàbò bò wọ́n lọ wọ́n ní gbogbo wọn pátá òun náà ni wọ́n kó lọ sí inú yàrá ọ̀hún tó sì jẹ́ pé wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn ní gbogbo èyí òun náà ló jẹ jáde ìyẹn nípasẹ̀ ọ̀rọ̀ kan ilé tí ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Imo DSP Henry Okoye eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó fi léde pèsè rí Sergeant Anayo eléyìí tí àjẹ́ ọ̀rọ̀ ìwà bàjẹ́ ọ̀hún tó sí mọ́ lórí gangan wọn ni àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ti yọ nípò tó wà tí àwọn sì ti gbé lọ sí ipò tó kéré ìyẹn sí ipò tó wà tẹ́lẹ̀ wọn ni Sergeant òun náà ló ti wá ṣe bẹ́ẹ̀ wá di corporal lásìkò tá a wà yìí nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ wọn ni Sergeant Anayo wọn ni ní àtàrí fídíò ọ̀hún àti àwọn ọ̀rọ̀ ilé tí àwọn béèrè lọ́wọ́ gbogbo wọn àwọn wòó pé Sergeant Anayo òun náà ló hùwà bàjẹ́ òun ló ní ọwọ́ jù nínú ìwà bàjẹ́ ìyún ní ilé tó jẹyọ nínú fọ́nrán ilé tí wọ́n fi léde ọ̀hún nígbà tí wọ́n wá sí bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún tẹ̀ sọ́wọ́ wájú wọn níṣẹ́ rí àwọn ìsìpẹ́tọ̀ ọlọ́pàá méjì yòókù ilé tí àwọn náà tún wà níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ òun náà ni ìsìpẹ́tọ̀ Ofam Obanga àti ìsìpẹ́tọ̀ ọlọ́pàá Obinna Okereke wọn ni àwọn méjèèjì wọn ni àwọn náà ṣe bẹ́ẹ̀ àwọn rí wọn bá wí o torí wípé ó yẹ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n pe ẹni tó bá fẹ́ mọ hùwà bàjẹ́ níléeṣẹ́ ọlọ́pàá kó pé ṣàkíyèsí tí ò bá wá gbọ́ àwọn ó mọ̀ pé wọ́n sọ fún un kò gbọ́ ni wọ́n ní àwọn méjèèjì àwọn náà ṣe bẹ́ẹ̀ wọ́n wà ní ipò pé wọ́n ti ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò tán sì bẹnu àtẹ́lù wọn pé ẹ̀yin iṣẹ́ ọlọ́pàá nìyí báyìí ẹ̀yin tẹ́ ẹ̀ lè ṣe ààbò lórí àwọn aráàlú tó ṣe pé kò tọ́ náà lẹ́tún wá ṣe bẹ́ẹ̀ lẹ́tún wá ń ṣe lórí wọn wọ́n ní ṣe rí Sergeant Anayo ó tiẹ̀ ti wà ní ipò pé kò ní sí ní ipò sergeant mọ́ corporal ni yóò mọ wà ní ipò rẹ̀ báyìí tó sì jẹ́ pé àwọn tó jẹ́ ìsìpẹ́tọ̀ àwọn tó jẹ́ corporal wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jọ wà ní ipò kan náà ni tó jẹ́ pé kò ní sí respect kankan bẹ̀ ìyẹn látàrí gbogbo iṣẹ́ eléyìí tí ikọ̀ tó ń rí sí tó ń tako ìwà ìbàjẹ́ níléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ọ̀hún kàn tó sì rí pé ó jẹ̀bi ẹ̀sùn eléyìí tó fi kàn ọ̀hún tó sì ṣe bẹ́ẹ̀ tó ṣàpèjúwe gbogbo wà eléyìí tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n wò gẹ́gẹ́ bí àtakò tó ń ti èyí tí ó ṣe bẹ́ẹ̀ tó tẹ ojú òfin olè tó ń rí sí iléeṣẹ́ ọlọ́pàá mọ́lẹ̀ tó ń ti ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọn ni kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún iyún CP Aboki Danjuma ó ní ó bẹnu àtẹ́lu gbogbo wàyé tó sì ní pé kó dùn mọ́ nínú gbogbo àwọn tá a kó síta kan lọ mọ́ ṣàbò kan jẹ́ ọ̀rẹ́ aráàlú òun náà wà ló ń hùwà kò tọ́ yìí wọn ni nínú ọ̀rọ̀ ẹni tí ó ń ṣe kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ó sọ di mímọ̀ pé òun ò ní fi ààyè gba àwọn ìwà pálapàla àwọn tí ó ní ṣe pẹ̀lú wípé yóò ta àbùkù ìbá orúkọ iléeṣẹ́ ọlọ́pàá wọn ní gbogbo ẹ̀ pátá òun làwọn ò ní fààyè gbà
ìyẹn tá a bá ti rí àwọn kan eléyìí tó bá ṣe bẹ́ẹ̀ tó bá hùwà àbàjẹ́ ìyẹn ò dé ìgboro ayé wọn ní ẹ dákun ẹ̀yin aráàlú ẹ mọ́ bò wọ́n o ẹ mọ́ daṣọ àṣírí bò wọ́n rárá wọn ni ẹ fi ọ̀rọ̀ ọ̀hún ẹ fi léde kẹ́sì lọ́ọ́ fi ẹjọ́ wọn sùn àwọn tó ní í ṣe pẹ̀lú à ń bá ni wí ìyẹn nílé iṣẹ́ ọlọ́pàá tó sì ṣe bẹ́ẹ̀ tó kọ àwọn òǹkà fóònù eléyìí tí àwọn aráàlú tí wọ́n lè pèsè tí wọ́n bá ti kẹ́fín pé ọlọ́pàá kan síbẹ̀ ó ń hùwà tí ò tọ́ láwùjọ wọn ní gbogbo ẹ̀ pátá òun náà ní kẹ́ ẹ fi ẹjọ́ wọn sùn wọn wá ní ẹni tí ń ṣe alukoro ìyẹn fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Okoye òun náà tún wá sọ di mímọ̀ ìpèsè rí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ yìí àwa ti ní àfọkànsìn ìyẹn láti ṣe bẹ́ẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú ipe àwa jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ọlọ́pàá eléyìí tó gba ẹ̀kọ́ dáadáa tá a sì ṣe kínní ọ̀hún pẹ̀lú àkóyawọ́ tó ń ti mímọ́ rí dájú wípé a ṣàbò lórí iléeṣẹ́ ọlọ́pàá ṣùgbọ́n àwọn tó bá jẹ́ kàndánù rẹ̀ sí àwọn ò ní fojú wọn balẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìròyìn ọ̀hún bó ti wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní òun náà mo mú wá fún yín ẹ wọnú ẹ̀ kẹ́ lọ ka kínní ọ̀hún kẹ́ sì ṣẹ̀rí ẹ̀ sọ́wọ́ wájú. ìròyìn tọwọ́ tèmi yìí náà lé fùrùgbà gbòó lọ sínú ìwé ìròyìn Vanguard ni o. níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lánàá òde yìí tí wọ́n ti fojú láìfi wo ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí yún House of Representatives ni o látàrí ọ̀rọ̀ kan tó jáde látinú ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún wípé àwọn kan wọ́n kàn kóra wọn jọ lásán ni láwọn ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà wípé gbogbo nǹkan tí ẹ ń ṣe gẹ́gẹ́ bí nǹkan ìjagun wọn ẹni kò mọ̀ kójú owó rárá o tó ti àwọn agbésùmọ̀mí táwọn onítọ̀hún dé káàkiri láti fi ṣe ìkọlù oríṣiríṣi wọ́n ní pé gbogbo àwọn nǹkan ìkọlù táwọn agbésùmọ̀mí ń dé káàkiri ọ̀hún gẹ́gẹ́ bí nǹkan ogun wọn ló mọ̀ ti lágbára púpọ̀ ju ti tàwọn ọmọ ẹlẹ́ṣọ́ ààbò orílẹ̀-èdè Nàìjíríà lọ o nígbà tí ó mọ sọ̀rọ̀ tiẹ̀ àwọn tó jẹ́ ọmọ ẹlẹ́gbìmọ̀ aṣòfin mọ̀ takò ọ̀rọ̀ yìí o wọ́n ní pé gbogbo nǹkan tí àwọn ọmọ ẹlẹ́ṣọ́ orílẹ̀-èdè Nàìjíríà ń ṣe yìí wọ́n ní kò mọ̀ yìí ṣe wípé wọn ò mọ̀ ṣe iṣẹ́ wọn takuntakun o wọ́n ní adìyẹ ńlá gún ìyẹn ni kò jẹ́ ká mọ̀ rí i ṣáájú ń làwọn ọmọ ẹlẹ́gbìmọ̀ aṣòfin kan lọ́jọ́ ìṣẹ́gun nínú ìjókòó ilé ti sọ̀rọ̀ jáde o tí wọ́n sọ̀rọ̀ sókè wípé nǹkan ìjagun táwọn ẹni bíi dáńkòríkò apamọ́lẹ́kùnjayé ń gbé kí láti sọ́sẹ́ yìí lágbára púpọ̀ dàńdógó ni o tó sì kọjá ẹrù tọmọdé àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà lè tako ìwà sùmọ̀mílè tí wọ́n ní wọn ò lè kojú wọn rárá láìfọ́ àbàdà ni o ṣùgbọ́n ní báyìí mínísítà àfẹ́tò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà Mohammed Badaru ti ṣe ìkìlọ̀ fáwọn aṣojúṣòfin ilẹ̀ yìí láti ṣọ́ra o pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ń jáde látẹnu wọn mínísítà yìí ń ló mọ̀ sọ̀rọ̀ onílùú Minna tí í ṣe olúùlú ìpínlẹ̀ Niger níbi ìpàdé kan pẹ̀lú olùdámọ̀ràn pàtàkì fórílẹ̀-èdè yìí lórí ọ̀rọ̀ ètò ààbò Malam Nuri Badu ó wí fáráyé gbọ́ o wípé ìjọba àpapọ̀ kò máa sùn rárá bẹ́ẹ̀ ni wọn ò wò táwọn sì ti pèyàmọ́ ìlànà míì pẹ̀lú ọgbọ́n àtinúdá tuntun o lójúnà àti gbógun ti ìwà ìṣekúpani tòun tó ń fojoojúmọ́ wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ó tún wáá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé adìyẹ ìjọba máa ń làágùn o ìyẹn ni kò jẹ́ káwọn èèyàn ó rí i tó sì jẹ́ wípé gbogbo ètò ńlọ ti wà níṣẹ́pẹ́ báyìí láti dínà mọ́ gbogbo ọ̀nà táwọn aṣekúpani yìí ń gbà láti kó nǹkan ìjagun olóró wọlé sórílẹ̀‐èdè Nàìjíríà bọ́rọ̀ yìí ṣiṣẹ́ ń lọ lọ́wọ́ ńlá ṣòfin kan tó ń sojú ẹkùn ìdìbò gúúsù Borno sẹ́nitọ́ Ali Ndume náà béèrè lọ́wọ́ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ológun láti pèsè ohun ìjà fáwọn ọdẹ ẹsẹ̀ kùkù bíi fìjìláńtẹ àtàwọn míì kí wọ́n lè máa ran àwọn òṣìṣẹ́ aláàbò tó ń gbógun ti ìwà ìṣekúpani lọ́wọ́ o ọ̀rọ̀ yìí ń ní aṣòfin Ndume sọ sígboro ayé lẹ́yìn tí ìkọlù àwọn agbésùmọ̀mí gbẹ̀mí olórí ogun kan captain àti àwọn ọmọ ogun míì lágbègbè Isge níjọba ìbílẹ̀ Goza nípínlẹ̀ Borno lánàá òde yìí o nígbà tó sọ̀rọ̀ lórí níbi ìfitónilétí kan l'Àbújá lánàá òde yìí mínísítà ọ̀rọ̀ ètò ààbò ṣàtẹnumọ́ rẹ̀ wípé iléeṣẹ́ ológun Nàìjíríà ní àwọn nǹkan jagun tó mọ́yán lórí tó kọjá tí eléyìí tí àwọn agbésùmọ̀mí ń gbé káàkiri ayé o ó tún ṣe àfọ̀mọ́ rẹ̀ síwájú wípé bó tilẹ̀ jẹ́ pé àwọn aṣekúpani ẹ̀dá yìí ti ń lo irinṣẹ́ àdó olóró abẹ́yẹfò ìyún dúróònù láti ṣe ìkọlù wọn kò má tí ì ṣe àṣeyọrí olókan rárá àti rárá ni o ó ní ọgbọ́n àtinúdá ní iléeṣẹ́ ìjọba làwọn máa ń lò láwọn ilé tó ń rí sí ọ̀rọ̀ ètò ààbò òun làwọn ń dé káàkiri báyìí o àti ọgbọ́n ilẹ̀ òkèrè ni o àti tí ẹsẹ̀ kùkú làwọn papọ̀ láti rí i dájú pé àwọn wàdó dẹ́kun fáwọn ikọ̀ aṣekúpani Boko Haram
ISWAP àtàwọn ojúgbà wọn káàkiri tí wọ́n ń sọsẹ́ o lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Mínísítà ọ̀hún tún ṣàtakò sí ìgbésẹ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè yìí lórí pípè fún ìpàdé àpérò lórí ètò ààbò. Ó ní eléyìí kò tó rárá o, kò yẹ kò sì láǹfààní kankan fórílẹ̀-èdè Nàìjíríà nítorí ọgbọ́n àtinúdá tuntun táwọn ṣàgbéǹde rẹ̀ yìí ni yóò mú iṣẹ́ yá yàtọ̀ sí wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe ìpàdé àpérò kan káàkiri léyìí tí ó mọ fàkókò ṣòfò. Bádàrú ní ibi tọ́rọ̀ dé báyìí ó mọ̀ kọjá káwọn kó máa sọ̀rọ̀ lórí nǹkan ìjagun. Ó ní ọ̀rọ̀ yìí mọ̀ ti kọjá gbogbo ọ̀rọ̀ o. Ó ní kò í ṣe ìṣòro ní nǹkan ìjagun o, ọ̀rọ̀ nǹkan ìjagun kọ́ ni ìṣòro tá a ní. Ó ní ibi tí ṣòro wà gan ni báwọn agbésùmọ̀mí ṣe ń lo ọgbọ́n tẹ́nìkan ò lérò láti máa pọnmi òkèrútodò pẹ̀lú àtìlẹ́yìn àwọn aráàlú kan tó ń ta wọ́n lólobó ni. Ó ní àwọn agbésùmọ̀mí yìí àwọn ti ní àwọn èèyàn kan tí wọ́n dọ́gbọ́n ń fowó tàn láàrin àwọn aráàlú tó ń ta wọ́n lólobó báwọn òṣìṣẹ́ ológun ṣe ń ṣe iṣẹ́ wọn, léyìí tó jẹ́ kí àwọn agbésùmọ̀mí ọ̀hún kó máa rọ́wọ́ họrí kí wọ́n lè máa borí nínú gbogbo òtakò tí wọ́n bá ń ṣe sí inú iléeṣẹ́ ológun o. Nígbà tí ó tún wá máa sọ̀rọ̀ síwájú, ó ní gbogbo ohun tí àwọn ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ìyẹn House of Representatives ń sọ yìí nípa bí wọ́n ṣe ń kó nǹkan òjò olóró káàkiri, ó ní irọ́ pátápátá gbu irọ́ funfun láwùmọ̀ ni o. Ó ní gbogbo nǹkan ìjà ogun àwọn agbésùmọ̀mí kò lágbára rárá. Ó ní ọgbọ́n tí wọ́n kàn ń dá láti máa jálu àwọn ọmọ ológun nìkan ni ọgbọ́n tí wọ́n ń rí dá o. Ó ní ṣùgbọ́n báyìí àwọn ti pínyàmọ ètò láti rí i wípé gbogbo bí wọ́n ṣe ń pọnmi òkèrútodò lápá àríwá orílẹ̀-èdè Nàìjíríà gbogbo èyún yóò mọ̀ jẹ́ rodò lọ mú mi o. Ó lóun ti lọ káàkiri gbogbo ibi tọ́rọ̀ ọ̀hún ti ń ṣẹlẹ̀ tóun sì ti wá rí i wípé àwọn èèyàn tó jẹ́ àwọn táwọn ń dáàbò bò náà ní ẹtúndọ́gbọ́n lọ ń gbẹ̀sẹ̀ yín lọ báwọn agbésùmọ̀mí yìí o lélẹ́yìí tí wọ́n fi ń pọnmi òkèrútodò. Ńgbà tí wọ́n ó tún mọ̀ sọ̀rọ̀ síwájú, wọ́n ní pé àwọn tún ti pìyàmọ́ ibì kan ní ìpínlẹ̀ Niger, ìyún nílùú Minna lólùlú ìpínlẹ̀ Niger ni o, níbi tí wọ́n ó ti máa ṣe àmójútó báwọn èèyàn ṣe ń gbé nǹkan ìjagun olóró káàkiri. Nígbà tí wọ́n ṣí ọ́fíìsì ọ̀hún lánàá òde yìí, ọ́fíìsì tí wọ́n pe orúkọ rẹ̀ ní Center for Control of Small Arms and Light Weapons, wọ́n ní wípé àwọn iléeṣẹ́ yìí ni ó máa rí sí bí àwọn èèyàn ṣe ń gbé nǹkan ìjà ogun olóró káàkiri orílẹ̀-èdè Nàìjíríà, léléyìí tí ó máa ṣe ìpínwọ́ fún ìwà à ń gbésùmọ̀mí ni o, à ń pààyàn ni o, à ń jí ní gbé àbá lọ́ ń fọ́ ọ̀pá epo ni, tàbí ìwà kéèyàn ó máa jagun jalè, tàbí kí ìlú méjì ó máa ṣètàpóró gan síra wọn. Wọ́n ní gbogbo nǹkan ìjagun olóró tí ń kó wọ̀lú yìí òun ló máa ń ṣe okùnfà gbogbo bí wàhálà ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà o, tó sì jẹ́ wípé bí wọ́n bá ti lè ní ibì kan tó wà fún pípéwọ́ bí wọ́n ṣe ń kó nǹkan ìjagun olóró káàkiri, ẹni bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ ò ní tán lè kánná o. Báwọn bá ti pìyàmọ́ ètò bí wọ́n ó ṣe máa mú àwọn èèyàn síkún tó fi jẹ́ pé gbogbo bí nǹkan ṣe wà tí nǹkan olóró nǹkan ìjagun tó lè máa gbẹ̀mí ẹni tí ó bá ti dínkù lọ́wọ́ àwọn èèyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò mọ̀ ní ṣàǹfààní mọ̀ fún àwọn agbésùmọ̀mí àti oríṣiríṣi àwọn èèyàn. Bàgúdù wá ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo àwọn èèyàn kan tí wọ́n máa ń pọnmi òkèrútodò lórílẹ̀‐èdè Nàìjíríà wípé kí wọ́n lọ ṣọ́ra wọn, nítorí wípé àwọn kan làwọn ti mọ̀ wípé wọ́n wulẹ̀ ń ṣe onígbọ̀nwọ́ fún àwọn agbésùmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà, tó sì wá sọ wípé gbogbo nǹkan làwọn ti pìyàmọ́ sílẹ̀ báyìí o pẹ̀lú ọgbọ́n àtinúdá láti rí i dájú wípé gbogbo nǹkan ó lọ bó ṣe yẹ kó lọ. Ó wá gbóríyìn fún gómìnà ìpínlẹ̀ Borno ìyún Baba Gala Zulum fún àtìlẹ́yìn rẹ̀ tó ṣe fún iléeṣẹ́ ológun o pẹ̀lú bó ṣe kọ́ àwọn ẹbí pàtàkì fún ìfiniwọ àwọn tí àwọn agbésùmọ̀mí ti ṣe lọ́sẹ̀, tó sì wá sọ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n ti fi wọ̀ náà ló dàbí pé wọ́n tún ti wá ń padà sílé wọn báyìí o. Ndume wá sọ ó sọ̀rọ̀ fáráyé gbọ́n tiẹ̀ o, ìyún asòfin tó tójú àwọn àárín gbùngbùn ìpínlẹ̀ Borno nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè wa Sẹ́nitọ̀ Ali Ndume. Ó ní wípé kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ó jọ̀ọ́ jàre o, kí wọ́n ó rí i dájú wípé wọ́n pèsè nǹkan ìjagun fáwọn tí wọ́n ń jẹ́ ẹ̀ṣọ́ abẹ́lé ìyún fìjìláńtẹ́, àwọn ọdẹ àti gbogbo àwọn tí wọ́n lè máa ṣe ìrànlọ́wọ́ fáwọn ẹ̀ṣọ́ ológun orílẹ̀-èdè Nàìjíríà, nítorí wípé àwọn eléyìí ni wọ́n máa dúró gẹ́gẹ́ bí aráàlú tí wọ́n máa kọ̀rọ̀kọ́ndú gbogbo ibi tí àwọn èèyàn burúkú yìí tí wọ́n wà. Nínú ìròyìn míì, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Plateau òní àmọ̀ sọ pé àwọn ti rí àwọn ìbọn àtàwọn kan jagun olóró lóríṣiríṣi gbà padà lọ́wọ́ àwọn èèyàn ẹni bí fàpòsùkan àwọn jáǹkóríkò ẹ̀dá tí wọ́n ń gbé nǹkan olóró káàkiri.
ńgbà tí wọn ó tún wá mọ̀ sí sọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau Emmanuel Adesina òun ló mọ̀ sọ̀rọ̀ yìí lánàá òde yìí o wípé àwọn ti rí àwọn nǹkan ìjagun olóró lọ́pọ̀lọpọ̀ gbà léyìí tí ó tún fa àdínkù bá ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ ọ̀hún o ẹ wo ìròyìn yìí ó lọ fáàfáà ó pọ̀ ní ojú ewé karùn-ún ìwé ìròyìn Vanguard lẹ́ti lé bá láàárọ̀ tòní. alright káàbọ̀ láti ìpínlẹ̀ ibi tó lọ ǹjẹ́ kẹ́mi náà ṣe bẹ́ẹ̀ kí n lọ sí ìpínlẹ̀ Zamfara níbi tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn fijilantẹ́ kan mọ̀rẹ́ o eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti ṣekú pa àwọn ògbóǹtarìgì ọ̀gá adarí nínú kámọ́gbésùmọ̀mí ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún wọn ni orúkọ wọn náà ní Jiji Dan Uta àti Sagili eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ ọ̀gá ìyàn fún àwọn ẹgbẹ́ agbésùmọ̀mí kan ìyàn ní ìpínlẹ̀ Zamfara wọn ní iṣẹ́ rí àwọn fijilantẹ́ yìí wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ṣekú pa wọn o ìyàn ní agbègbè kan eléyìí tí wọ́n pè ní Maikwanuga ìyàn ní àwọn agbègbè eléyìí tó súnmọ́ ìjọba ìbílẹ̀ Mafara ní ìpínlẹ̀ ọ̀hún nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí di mímọ̀ wọ́n ní ó jẹ jáde ìyàn nínú ìfọ̀rọ̀lédè kan eléyìí tí ẹni tó jẹ lámìítọ́ lágbọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ààbò ìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Bàkásìn eléyìí tó fi léde lójú òpó X rẹ̀ lánàá òde yìí wọ́n ní iṣẹ́ rí nínú ìfọ̀rọ̀lédè ọ̀hún òun náà ni wọ́n ti sọ di mímọ̀ pé àwọn ògbóǹtarìgì adarí iyùn fún ẹgbẹ́ àwọn agbésùmọ̀mí ọ̀hún òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá ìjákulẹ̀ pàdé iyùn bí àwọn ikọ̀ fìjìláńtẹ́ ẹ̀ṣọ́ aláàbò abẹ́lé kan bí wọ́n ṣe bẹ́ẹ̀ bí wọ́n ṣe kojú wọn iyùn nínú ìtàkùrọ̀gàn kan ilé tó ṣe bẹ́ẹ̀ tó wáyé lánàá tó sì jẹ́ wípé àwọn fìjìláńtẹ́ ọ̀hún wọ́n ti lọ ṣe bẹ́ẹ̀ wọ́n ti lọ lé lọ túnra dè wọ́n ti dira dáadáa eléyìí kí wọ́n tó ṣe bẹ́ẹ̀ kí wọ́n tó lọ kojú àwọn agbésùmọ̀mí ọ̀hún nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n kojú wọn wọ́n ní àwọn ò mọ̀ nígbà o àwọn ò nígbà torí pé àwọn ti ṣe tán ìyẹn láti ṣe bẹ́ẹ̀ láti tako gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìwà ìgbésùmọ̀mí ìyẹn ní àwọn ìgbèríko ní ìpínlẹ̀ Zamfara wọ́n ní nínú ìtàkùrọ̀gàn ọ̀hún òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti kọjú oró síra wọn tó sì jẹ́ pé ọwọ́ àwọn fìjìláńtẹ́ ọ̀hún ó padà wá ba Jiji Dan Uta àti Sagili tó sì jẹ́ pé wọ́n gbẹ̀mí wọn wọ́n ní àwọn méjèèjì lè tí wọ́n gbẹ̀mí lẹ́nu wọn yìí tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ìyẹn fún àwọn ikọ̀ agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n ti bẹ́ẹ̀ náà ti so àwọn ìkọlù lọ́lọ́kọ̀ òjọ̀kan eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ti ń ṣe ikú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n so mọ́ wọn tó ń ti àwọn ìjínigbé lọ́lọ́kọ̀ òjọ̀kan àti fífi ipá gba owó lọ́wọ́ àwọn èèyàn jákèjádò ìpínlẹ̀ Zamfara tó ń ti àwọn ìpínlẹ̀ míì eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó súnmọ́ wọn wọn ní nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọ̀rọ̀ yìí léde ìyẹn nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní wọ́n sọ di mímọ̀ pé lásìkò tí àwa ń ka ìròyìn yìí o àwọn tó jẹ́ aláṣẹ ẹni ọ̀rọ̀ kan tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀hún wọn ni wọn tí ì fi ọ̀rọ̀ kan léde wípé bí kìíní bó ti ríre ṣùgbọ́n látàrí ọ̀rọ̀ ilé tí ẹni tí ń ṣe lámìítọ́ lágbọn ètò ààbò èyí ò bá kásìn tó ilé tó fi léde lójú òpó X rẹ̀ òun náà ti sọ di mímọ̀ ìpèsè rẹ̀ àwọn tó jẹ́ ògbóǹtarìgì èyí ò nínú ìkọlù ilé tó sì bẹ́ẹ̀ tó lágbára tó ń wáyé ní ìpínlẹ̀ Zamfara èyí ò Jiji Dan Uta àti Sagili wípé wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn nípasẹ̀ ikọ̀ fìjìláńtẹ́ ilé tó wà ní ìpínlẹ̀ Zamfara kọ́lọ̀ ọba kò sì bẹ́ẹ̀ kó ṣàánú. àmì àṣẹ Èdùmàrè ò jẹ́ kémi náà sáré forí léwé ìròyìn Vanguard láàárọ̀ tòní o níbi tí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ rí Goodluck Jonathan ńlọ́mọ̀ ti nawọ́ ìkìlọ̀ alágbára ńlá kan báyìí sáwọn tó wà nígbọnú ìṣèjọba lórílẹ̀-èdè yìí o láti má lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ ìkankan láti mú orílẹ̀-èdè Nàìjíríà wọnú ìṣèjọba ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo ìyún one party system nítorí eléyìí yóò ṣokùnfà ìpòrúurú ọkàn ńlá àti kòbá òlé nílẹ̀ yìí ni o ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún yìí ń lọ sọ̀rọ̀ sígboro ayé o lásìkò tó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tí ń ṣàgbékalẹ̀ rẹ̀ ní ìrántí olóògbé olóyè Edwin Clark Jonathan ní bó tilẹ̀ jẹ́ pé àwọn orílẹ̀-èdè kan ti ṣe àmúlò ìṣèjọba ẹlẹ́gbẹ́ òṣèlú kan ṣoṣo láti fi ṣe orílẹ̀-èdè wọn láǹfààní bíi ti Julius Nyerere ti orílẹ̀-èdè Tanzania ó ní èèyàn lè ṣe irú èyí náà ṣùgbọ́n lọ́nà tí kò mú ọgbọ́n mọ̀nàfìkì tàbí àlùmọ̀kọ́rọ́ ìkẹ̀kàn dání ni o nítorí ó gba ọgbọ́n sùúrù àti sísẹ̀ǹtẹ̀lé ọ̀rọ̀ ààrẹ ìjẹta yìí ló wáyé o lẹ́yìn tọ́gọ́rọ̀ àwọn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà láti inú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP
Labour Party LP àti New Nigeria People's Party NNPP tí wọ́n tú kẹ̀tíkẹ̀tí tọkọ́sọ́ sínú ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún All Progressives Congress. Jonathan ṣe àpèjúwe eléyìí gẹ́gẹ́ bí ọgbọ́n àti jẹ́ kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò di akúrẹ̀tẹ̀ ní tẹ́yìí sì jẹ́ àkùdé ńlá fún ṣèjọba àwarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Nígbà tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ ó ṣe àpèjúwe olóògbé Edwin Clark gẹ́gẹ́ bí ẹni tọ́lọ́run dá ní ìlànà ọ̀tọ̀ tó ní ìgboyà tó sì ní làákàyè tó pọ̀ gan-an ni léyìí tó fi ṣòro kéèyàn tó lè rẹ́nìkan tí ó kẹsẹ̀ bọ́ bàtà tó lóògbé ọ̀hún bọ́ sílẹ̀ ní ẹkùn Niger Delta. Lẹ́yìn èyí ń ló dá àbá alágbára ńlá kan o wípé kí wọn ó máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ ọdọọdún ní ìrántí olóògbé Edwin Clark. Ó ní ó mọ̀ tiẹ̀ wá ṣe o ó mọ̀ ṣe ni láàánú jọjọ wípé ènìyàn báyìí tún wá lè kú ẹni tó jẹ́ wípé òun gangan làwọn èèyàn fẹ̀yìntì gẹ́gẹ́ bí bàbá rere fún àwọn ikọ̀ Niger Delta. Jonathan mọ̀ tún sọ̀rọ̀ síwájú o ó ní kò mọ̀ tọ́ bẹ́ẹ̀ ni kò yẹ wípé ìṣèjọba ẹlẹ́gbẹ́ òṣèlú kan kó máa darí orílẹ̀-èdè Nàìjíríà ó ní kò dára tó fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí o àti pé bí wọ́n tiẹ̀ fẹ́ gbìyànjú rẹ̀ ṣe ló yẹ kó wáyé lọ́nà tó tọ́ tó sì yẹ nítorí ìgbáyégbádùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Níbi ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n sarajọ níbi táwọn èèyàn bíi alákòóso orílẹ̀-èdè Nàìjíríà nígbà kan rí ajagunfẹ̀yìntì Yakubu Gowon ajagunfẹ̀yìntì Ibrahim Haruna olùdíje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party LP nínú ìbò ọdún 2023 Peter Obi alága ẹgbẹ́ tó ń rí sọ́rọ̀ ẹkùn Niger Delta ìyẹn Pan Niger Delta Development Forum PANDEF Ambassador Godnose Igali aṣojú Ohanaeze Ndigbo alákòóso ẹgbẹ́ Afẹ́nifẹ́re olóyè Olúṣọlá Ẹbíṣẹ́ni ọ̀jọ̀gbọ́n Jerry Gana olóyè John Nnea Nwodo àti Ankyo Brooks gbogbo àwọn èèkàn kùgù ọ̀hún ni wọ́n ṣèdárò olóògbé Edwin Clark tí wọ́n sì kọrin rekè nínú gbọ̀ngàn ńlá iléeṣẹ́ ológun orí òfurufú Nàìjíríà ìyẹn Nigerian Air Force nílùú Àbújá o. Ètò yìí náà ló wáyé lára àwọn àlàkalẹ̀ ètò ìsìnkú olóògbé Clark tí ó wáyé lọ́jọ́ 13 oṣù karùn-ún tá a wà nínú ilẹ̀ rẹ̀ yìí nílùú Òkè Àgbódò nípínlẹ̀ Delta tí àjọ PANDEF àtàwọn mọ̀lẹ́bí olóògbé ọ̀hún sì ṣe agbátẹrù rẹ̀ nírántí olórí ẹ̀yà ìjọ ọ̀hún tó dágbére fáyé lẹ́ni ọdún 17 o. Gowon ẹni tó ti fìgbà kan rí ṣiṣẹ́ pẹ̀lú Edwin Clark gẹ́gẹ́ bí alákòóso ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ṣàpèjúwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí olóòótọ́ èèyàn Awíkòǹkò kọ́lọ́rọ̀ gbọ́ tó sojú àwọn èèyàn tó wà ní ẹkùn gúúsù ìyún south orílẹ̀-èdè Nàìjíríà dáadáa. Lẹ́yìn náà ló pè fún ìdáàbòbò fún gbogbo àwọn nǹkan tí olóògbé ọ̀hún dúró fún gẹ́gẹ́ bí nǹkan tó dúró fún tó jẹ́ pé ó gbọ́kànlé. Ó wá pè fún ìṣọ̀kan gbogbo àwọn èèyàn tó wá láti ilẹ̀ Niger Delta wípé gbogbo nǹkan tí bàbá yìí fi sílẹ̀ kò mọ̀ gbọ́dọ̀ bàjẹ́ o. Nínú ọ̀rọ̀ tiẹ̀ ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ PANDEF ìgbìmọ̀ Niger Delta ọ̀hún Ambassador Igali ó mọ̀ pé fún ìṣọ̀kan gbogbo àwọn ẹ̀yà Niger Delta o tó sì sọ wípé gbogbo wọn pátápátá gbọ́dọ̀ ṣera wọn lọ́kàn nítorí pé ẹni tó jẹ́ bí olùfisùn àwọn táwọn lè fẹjọ́ ara àwọn sùn òun náà ló ti lọ síbi tágbà ń rè yìí o tó sì wá ti wá di pé gbogbo àwọn gbọ́dọ̀ fìgbànúkè sọ̀jà ní gbogbo ibi táwọn bá ń lọ káwọn mọ̀ wà níṣọ̀kan ni o. Lára àwọn tí wọ́n tún sọ̀rọ̀ ń bi ìjókòó ọ̀hún òun náà láti rí ọ̀kan gbòógì nínú àwọn agbẹjọ́rò lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mike Ozekome níbi tó ti pè fún dídádúró gbogbo nǹkan lórí ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ òṣèlú orílẹ̀‐èdè Nàìjíríà wípé kí gbogbo nǹkan tiẹ̀ kọ́kọ́ dúró náà kí wọ́n wá tú gbogbo nǹkan ṣe lágbọn òṣèlú ni o àti lágbọn ètò ọrọ̀ ajé. Ó ní nǹkan ò lọ déédéé bó ṣe yẹ kó lọ mọ́ o. Ó ní kí wọ́n ó ṣe àtúnṣe lọ́pọ̀ yanturu ni láti rí i dájú wípé orílẹ̀-èdè Nàìjíríà tún gòkè àgbà. Ó nítorí wípé àìṣe àtúnṣe gbogbo nǹkan tó wà nínú ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló máa ń fi wìyà jẹ àwọn ọmọ orílẹ̀-èdè yìí o. Ó wá sọ ọ̀rọ̀ nípa Edwin Clark wípé bàbá òun jẹ́ olólùfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tó sì jẹ́ wípé ó ti ní ọwọ́ takuntakun nínú ìdàgbàsókè ẹkùn Niger Delta. Peter Obi ẹni tó ti fìgbà kan rí díje dupò lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ nínú òṣèlú ọdún 2023 inú mọ̀ bí púpọ̀ ńgbà tó náà mọ̀ sọ̀rọ̀ tiẹ̀ o. Ó ní kò sí òṣèlú àwa ara wa kankan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní kí wọ́n wo bí àwọn èèyàn ṣe dákẹ́ tí ń wò sùn tí wọn ò sì lẹ́tọ̀ọ́ àti sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó epo bẹntiró bó ṣe wáyé.
ó ní kí wọ́n wo báwọn èèyàn ṣe túyáyá tí wọ́n ń jáde tí wọ́n ń tako bí owó ṣe gbówó lérí bí nǹkan ṣe wọ́n láyé ìṣèjọba Goodluck Ebele Jonathan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní ṣùgbọ́n báyìí gbogbo rẹ̀ ò wáyé mọ́ o nítorí pé ìṣèjọba tó wà lóde ìyún tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ń darí rẹ̀, ó ní ìṣèjọba òun kò tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ alátakò rárá ni. Bẹ́gbẹ́ alátakò kan bá ti dìde báyìí tó ní tí wọ́n ṣe ò dáa, ó ní bẹ́ẹ̀ wọn ó ti gbójú àgàn mẹ́gbẹ́ ọ̀hún o, tí ẹni tó ń jẹ́ àwọn tí ń bá wọn gbóhùnsáfẹ́fẹ́ ó sì bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀ takò wọ́n. Ó ní gbogbo eléyìí kò dára tó rárá, lẹ́yìn tó ń fa èbù ẹ̀yìn bá orílẹ̀-èdè Nàìjíríà o. Ó wá ṣe àpèjúwe Edwin Clark gẹ́gẹ́ bí èèyàn tó ṣe é gbọ́kànlé, tó sì jẹ́ wípé àlàfo tí ó fi sílẹ̀ báyìí pẹ̀lú ikú rẹ̀ ó mọ̀ lágbára jọjọ ní ẹkùn Niger Delta o. Lára àwọn tí wọn ò lè wá ṣùgbọ́n tí wọ́n ránṣẹ́ sí ibi ìjókòó ọ̀hún náà ni àwọn bí ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́, Ibrahim Babangida Abdulsalami Abubakar àti ẹni tó ti fìgbà kan rí díje dupò ààrẹ Olúfálàyè. Òun náà ni àwọn tí àwọn kan wá bá jíṣẹ́ níbi ìjókòó ọ̀hún o, kọ́lọ̀ ó dẹlẹ̀ fèèyàn rí. Ojú ewé kẹtàlá ìwé ìròyìn Vanguard òun ni mo ti kàròyìn yìí jáde láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹjẹ́ mi náà ṣe bẹ́ẹ̀ kí n mú ìròyìn láti ìpínlẹ̀ Yobe níbi tí wọ́n pe àwọn aṣòfin ní ìpínlẹ̀ Yobe wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n ti jókòó tó sì ké sí ikùn ìṣèjọba ilé tó ń rí sí ìgbófinró èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ láti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó ń ti ṣíṣe ìwádìí lórí iṣẹ́ àwọn tó ń rí sí kámọ̀ sarin kámọ̀ rarin èèyàn ní àwọn agbègbè ọ̀hún ní ìpínlẹ̀ Yobe. Wọ́n ní ilé tí a mọ̀ sí Jarimbola, wọ́n ní àwọn tó ń ṣiṣẹ́ yìí wọ́n ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe àwọn kankan ilé tí kò ṣe bẹ́ẹ̀ tí kò tọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní ilé ìgbìmọ̀ aṣòfin ọ̀hún òun náà ló ti wá ṣe bẹ́ẹ̀ ló ti wá pé ló ti mú ọ̀rọ̀ kan jáde báyìí ìyẹn ò nípasẹ̀ ìpè kan eléyìí tó ṣe kókó lórí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwùjọ tó sì nílò àkíyèsí ní kíákíá eléyìí tí ẹni tí ń ṣe aṣojú eléyìí tó ń ṣojú ẹkùn ìdìbò Bosare ìyẹn ò ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn Honorable Zana Babangana eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó pè pé ẹ dákun ẹ já bójú wo ọ̀rọ̀ àwọn tó ń ṣe bólàyé ìyẹn àwọn alu tí ń sarin iron condemn ni o. Wọ́n ní àwọn aṣòfin òun náà bá wòó pé òótọ́ ni ọ̀rọ̀ tí ẹni yìí tó pe àkíyèsí wá sí ẹjẹ́ ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ torí wípé iṣẹ́ tí àwọn tó ń sarin yìí iṣẹ́ tí wọ́n ti ń ṣe ó ti ń ṣe àfikún àwọn ìwà ọ̀daràn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ti ń gbogbo ṣe ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ ọ̀hún. èyí lè ń bí ká mọ jí nǹkan ká mọ lọ jí irin kó ní àwọn ibi tí wọ́n gbé dúkìá ìjọba sí ìyẹn bí àwọn bíi ilé iná mọ̀nàmọ́ná ibi tí wọ́n gbé transformer sí àwọn póòlù eléyìí tí wọ́n fi gbé bọ́ọ̀ dúró. Wọ́n ní gbogbo ẹ̀ pátá òun náà ni àwọn tí ń ṣe bólàyé òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti ń jí kó káàkiri èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní Babangana yìí ó bá sọ̀rọ̀ sọ́wọ́ wájú pé iṣẹ́ rí gbogbo àwọn ewu eléyìí tó wà nínú iṣẹ́ àwọn tí ń sarin yìí gbogbo ẹ̀ pátá òun náà ló ṣàlàyé pé eléyìí lè ṣe àkóbá tán bá ṣe bẹ́ẹ̀ tán bá ṣe báyìí tán bá ń tẹ̀síwájú bí wọ́n ti ń ṣe kìnní ọ̀hún ó lè ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá ìyẹn fún àwọn ará agbègbè tán nílé forí lóṣù kásùn ìyẹn ní agbègbè wọn ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún tó sì bẹ́ẹ̀ tó tẹnu mọ́ wípé ó nílò fún ìjọba àwa tá a jẹ́ ìjọba láti ọ̀dọ̀ àwa aṣòfin tó fi mọ́ àwọn tó jẹ́ agbófinró ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún láti ṣe bẹ́ẹ̀ láti mú àbá kan wá tàbí ká gbé òfin kan kalẹ̀ eléyìí tí ó mọ̀ ṣe bẹ́ẹ̀ tí ó mọ̀ ṣe ìṣàkóso iṣẹ́ àwọn tó ń sarin yìí láti ṣe bẹ́ẹ̀ láti mú kí àwọn ìwà aláàbí eléyìí tí wọ́n ń wù jákèjádò ìpínlẹ̀ ọ̀hún kó lè bá káwọn lè bá pínwọ́ rẹ̀. Wọ́n ní nígbà tí àwọn èèyàn ó mọ dìde pé àbá tí ẹni yìí tó pè fún tó mú wáyé ǹjẹ́ yín faramọ́ nílé ìgbìmọ̀ aṣòfin ṣe ká gbé àwọn òfin kalẹ̀ tí ó mọ̀ ṣe ìṣàkóso àwọn tí ń ṣiṣẹ́ kámọ̀ sarin iron condemn yìí ni àwọn èèyàn bá ṣe bẹ́ẹ̀ náà bá nawọ́ sókè. Wọ́n ní àwọn aṣòfin eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣojú àwọn ẹkùn ìdìbò kan ní ìpínlẹ̀ ọ̀hún bíi ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Bade ìyẹn Honorable Sandra Karabadi. Wọ́n ní àwọn nawọ́ pé mo faramọ́. Wọ́n ní ẹni tí ń ṣojú ẹkùn ìdìbò Damagun òun náà nawọ́ ìyẹn Honorable Mainadi Magana. Wọ́n ní òun náà nawọ́ pé òun faramọ́ ẹni tí ń ṣojú ẹkùn ìdìbò Mahmudo ìyẹn Honorable Buba Ibrahim Kalalawa. Wọ́n ní àwọn náà nawọ́ pé àwọn faramọ́ àtẹni tí ń ṣojú ẹkùn ìdìbò Damaturu ẹlẹ́ẹ̀kejì ìyẹn Honorable Muhammed Isa Bello. Wọ́n ní gbogbo wọn pátá òun náà nawọ́ pé àwọn faramọ́ kìíní ọ̀hún ẹjẹ́ á ṣe àgbéyẹ̀wò lórí rẹ̀ tán sì ń ṣe àpèjúwe àbá ọ̀hún gẹ́gẹ́ bí èyí tó nílò
ní ìdáhùn sí ní kíákíá eléyìí tí yóò ṣe bẹ́ẹ̀ tí ó mú kí ìwà ọ̀daràn eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó ti ń gòkè àgbà ìyàn ní ìpínlẹ̀ ọ̀hún tí ó lè bá àjá wálẹ̀ ìyàn lẹ́yìn ọ̀sọ́kà ìyàn látàrí iṣẹ́ tí àwọn tó ń ṣàrìn ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ń ṣe. wọ́n ní ẹni tó léwájú ìjókòó ilé ọ̀hún ìyún ẹni tí ń ṣe abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ọ̀hún gangan Right Honourable Chiro Mabuba Mashio eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó léwájú olóbá ní pé nílé tí àwọn asòfin tán ti faramọ́ tẹ́ ẹ ti nawọ́ sókè pé faramọ́ àbá ọ̀hún pé ká gbé yẹ̀wò ó ya èmi pàṣẹ báyìí ìyún fún ìgbìmọ̀ ilé tó ń rí sí ìmúṣẹ ìgbófinró àti ìṣòfin ní ìpínlẹ̀ ọ̀hún nílé ìgbìmọ̀ asòfin àti ìgbìmọ̀ ilé tó ń rí sí ìpawówọlé àti ọrọ̀ ajé ìyún nílé ìgbìmọ̀ asòfin ó yẹ ẹja ṣe ẹja gbé ìgbìmọ̀ kalẹ̀ láti ṣèwádìí lórí iṣẹ́ àwọn tí ń ṣàrìn ní ìpínlẹ̀ ọ̀hún tó sì jẹ́ pé ẹ mú àbá wa ìlẹ́yìí ọ̀sọ́kà ní òtẹ́ bá ti ṣe àwọn ìwádìí ẹ mú àbá wa àti àwọn àbájáde eléyìí tẹ́ bá rí lára àwọn iṣẹ́ eléyìí tí àwọn tó ń ṣàrìn ọ̀hún tí wọ́n bá ń ṣe wọ́n ní nígbà tí wọ́n gbé àbá yìí àti àṣẹ yìí kalẹ̀ òun náà ni ẹni tí ń ṣe olórí àgbà yàn fún àwọn tó jẹ́ aṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún òun náà ló tún wá sí bẹ́ẹ̀ lọ kàn sí àwọn aráàlú wípé ẹ dákun gbogbo tẹ́ bá ti ń rí àwọn èèyàn tí wọ́n ń ṣiṣẹ́ ibi tó ń hùwà láabi tàbí àwọn tí ń ṣarin ni o àbáwọn ẹlòmíín ni o tẹ́ bá ti rí àwọn tó hùwà láabi tí ìwà wọn tó mú ìfura dání ẹ dákun ẹ ran àwọn tó jẹ́ òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ láti dáàbò bo àwọn dúkìá ìjọba eléyìí tó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ bàjẹ́ àwọn ní àwọn agbègbè eléyìí tí ẹ bá ti rí àwọn onítọ̀hún ẹ dákun ẹ ran àwọn òṣìṣẹ́ elétò ààbò lọ́wọ́ ibi àwọn tẹ́ bá ti rí lẹ́gbẹ̀ẹ́ transformer tó ti ń súnmọ́ transformer jù àwọn tó bá ti ń súnmọ́ bọ́ọ̀ jù tán bá fẹ́ ṣàrin àbí wọ́n fẹ́ ṣe kinní kan wọ́n ní ẹ dákun ẹ ràn wọ́n lọ́wọ́ láti bẹ́ẹ̀ láti mú kí ìwà ìbàjẹ́ kó lè tẹnubodò ní ìpínlẹ̀ ọ̀hún. ìròyìn ọ̀hún inú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní òun ló wà kẹ́ ẹ lọ kà á sọ́wọ́ wájú ń bẹ̀. mo ti wà báyìí mo ti wà nínú ìwé ìròyìn Punch. All right. níbi tí rògbòdìyàn tó ń fojoojúmọ́ wáyé nínú ẹgbẹ́ òṣèlú Labour Party LP níbi tó ti dàbí pọ́mọ̀ tó ti fẹjú kẹ̀kẹ́ sí báyìí o pẹ̀lú báwọn egun méjèèjì tó wà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti ṣe bẹ̀rẹ̀ sí ní fi ẹ̀sùn kanra wọn tí wọ́n sì ń ṣe ìdájọ́ ìrọ́kúnlé fún àwọn egun kìíní sí ìkejì bí ikọ̀ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí sẹ́nitọ́ Nenadi Usman ń léwájú rẹ̀ ṣe gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́fà kan eléyìí tí ó mọ fìyà jẹ ẹlẹ́ṣẹ̀ tako ẹgbẹ́ dìde láti wádìí ẹ̀sùn tí wọ́n fi kan alága ikọ̀ kejì nínú ẹgbẹ́ náà Julius Abure ẹni tó fẹ̀sùn kàn gẹ́gẹ́ bí ẹni tó ń pera rẹ̀ ní nǹkan tí kò jẹ́ tí wọ́n tó sọ pé ń hùwà àjẹbánu bẹ́ẹ̀ ni igun ti Abure náà láwọn ti ṣe ìdájọ́ o wípé káwọn mẹ́fà kan tó jẹ́ èèkàn lára àwọn tó ń tẹ̀lé Nenadi kí wọ́n lọ rọ́kúnlé lára àwọn onítọ̀hún sì ni gómìnà ìpínlẹ̀ Abia ìyún Alex Otti tó dákọ̀ lẹ́ẹ̀kan àti sẹ́nẹ́tọ̀ Ìrètí Kìnjibè tó ń sojú ẹgbẹ́ ọ̀hún nílé ìgbìmọ̀ asòfin o Usman ẹni tó ṣe ìkéde wípé àwọn ti yan ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́fà fáwọn oníròyìn lánàá nílùú Àbújá ní ó ti tojú sú àwọn o báwọn kan tí ń jẹ́ alátìlẹyìn alága tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ òṣèlú Labour Party LP tó ti jẹ́ alága tó tún ti wá jẹ́ alága báyìí fún igun kan péré tí èyí sì ṣe alága ti tàwọn òyìn Julius Abure ó ní bí wọ́n ṣe ń darí ẹgbẹ́ yìí mọ̀ tí wàá tojú sú àwọn o ó lélẹ́yìí ló jẹ́ kó wọ́n wá dìde gẹ́gẹ́ bí ìkànkánu ẹgbẹ́ táwọn ti lọ wo ìwé òfin fínífíní o ìwé òfin kí wa ni ìwé òfin tó gbé ẹgbẹ́ òṣèlú ọ̀hún Labour Party jáde ni nínú òṣèlú ọdún 1999 báwọn sì ṣe àtúnṣe rẹ̀ wípé àwọn tẹ́yẹ nìkan bá ti wà nínú ẹgbẹ́ tí wọ́n fẹ̀sùn kàn báyìí àwọn ò máa gbé ìgbìmọ̀ kan dìde ni o táwọn ò máa gbé dìde tí ó máa ṣèwádìí ẹni tó bá ti ṣẹ̀ tako ẹgbẹ́ ó lé lẹ́yìn làwọn ṣe táwọn ti gbé ìgbìmọ̀ dìde báyìí o tó jẹ́ pé ìgbìmọ̀ ọ̀hún ni ó máa ṣe ìgbìmọ̀ tí ó máa díyà jẹ ẹni tó bá ti ṣẹ̀ sí ẹgbẹ́ ìyún disciplinary committee ó ní àwọn ìgbìmọ̀ yìí iṣẹ́ alágbára táwọn mọ̀ gbélé wọn lọ́wọ́ ni kí wọ́n máa wádìí Julius Abure o gbogbo ìpàsípàyọ owó tó ń lọ wà lọ́wọ́ rẹ̀ àti gbogbo bó ṣe ń pera rẹ̀ ní tí kò jẹ́ bó ṣe ń lọ káàkiri òde ayé tó ń pera rẹ̀ ní alága ẹgbẹ́ òṣèlú Labour Party ẹni nígbà tó jẹ́ wípé ilé ẹjọ́ kúkú ti yọ gbogbo nǹkan ló ti takò láti mọ̀ pera rẹ̀ lálága wọ́n ní kí gbìmọ̀ ọ̀hún yá agbéra ńlẹ̀ kan ni o kí wọ́n lọ ṣèwádìí Julius Abure lára àwọn ìgbìmọ̀ ọ̀hún òun náà láti rí sẹ́nitọ́ Ìrètí Kìnjibè gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọ̀hún Peter Ame gẹ́gẹ́ bí akọ̀wé ìgbìmọ̀ Kumba Mbemba gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀ Okeja Nwakalusi gẹ́gẹ́ bí ọmọ ìgbìmọ̀
Ibrahim Abdulkareem àti ẹnìkan rí tó ti fìgbà kan rí jẹ́ alága fìdíhẹ́ fún ẹgbẹ́ ọ̀hún Mrs Maria Lebeke ní wọ́n ní kí wọ́n kóra wọn jọ pọ̀ kí wọ́n máa ṣe ìwádìí o. Ìgbìmọ̀ ọ̀hún náà ni wọ́n fún ní ọjọ́ 19 péré 21 days láti gbé àbájáde ìwádìí wọn dìde kí wọ́n sì rí i dájú wípé gbogbo nǹkan tó dàbí ẹ̀rí mọ́ jẹ́mi ìṣó náà ni wọ́n mú wá o. Ẹni tó jẹ́ sẹ́nitọ́ Usman yìí ó mà tún sọ síwájú wípé gbogbo nǹkan táwọn àbúrò ń ṣe àtàwọn tó ń tẹ̀lé káàkiri ni wọ́n máa ń dọ́gbọ́n kan láti di dájú wípé wọ́n máa ń sọ pé àwọn fẹ́ máa yọ àwọn kan kúrò lẹ́gbẹ́ ẹlẹ́lẹ́yìí kò mọ̀ ṣeé ṣe o torí wípé ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà àti ti ẹgbẹ́ òṣèlú Labour Party tí wọ́n bá ní kí wọ́n wò ó fínífíní dáadáa àbúrò kò mọ̀ sí àmúyẹ kankan o. Ó ní ṣé ìbò ní ẹ́ dì fún ni àbí ti ọjọ́ rẹ̀ tó ti tó nígbà tó ń ṣalága. Ó ní gbogbo eléyìí ló mọ̀ ta ko òfin ẹgbẹ́ tó sì jẹ́ wípé dandan ńlá ni o kí àbúrò kí ó máa lọ lẹ́nì. Ó ní kí wọ́n ó tún wo ìdájọ́ ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà ilé ẹjọ́ tó ga jù lọ́nu o. Ó ní ìdájọ́ ọ̀hún náà ló tún yọ Julius Abure tó yọ bí ẹni yọ jìgá o gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ọ̀hún tó sì sọ wípé nígbà tó jẹ́ wípé kì í ṣe wípé Abure fẹ́ gba nǹkan kan sí i nígbà tí wọn ò rí olubi rẹ̀ mọ́ ipò alága ó ló yẹ kó ti máa lọ lé. Ṣùgbọ́n nígbà tí ìròyìn mi ò tún wá gbé tiẹ̀ o àwọn igun ti Abure wọ́n mọ̀ tí kégbàjarè wípé àwọn mọ̀ ti yọ ẹni tí í ṣe gómìnà ìpínlẹ̀ Abia èèyàn Alex Otti wọ́n láwọn ti yọ lẹ́gbẹ́ ń tà wọ́n ní kì í sọmọ ẹgbẹ́ Labour Party mọ́ o. Wọ́n ò tún wá mọ̀ sọ síwájú wọ́n ní ẹni tí í ṣe sẹ́nítọ̀ láti inú ẹgbẹ́ ọ̀hún ìyún sẹ́nítọ̀ Ìrètí Kìnjìbì wọ́n ní àti àwọn mẹ́rin míì òun làwọn ti yọ kúrò nínú ẹgbẹ́ ń tà wọ́n o. Àwọn igun tàbùrè yìí sọ wípé ní táwọn fi yọ àwọn eléyìí lẹ́gbẹ́ ni wípé wọ́n máa ń ṣe iṣẹ́ tako ẹgbẹ́ o. Ó ní tẹ̀ bá gbàgbé wípé ká wo ọjọ́ kejì oṣù karùn-ún tá a wà ibẹ̀ ìyún ọjọ́ ẹtì tó kọjá òun làwọn mọ̀ pé ìpàdé ìgbìmọ̀ aláṣẹ níbi tí igbákejì alága ọ̀mọ̀wé Ayọ̀ Ọlọ́runfẹ́mi àti Umaru Farouk Ibrahim àtàwọn mẹ́ta míì tí wọ́n ti ṣèwádìí gómìnà ìpínlẹ̀ Abia tí wọ́n sì rí pé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn pẹ̀lú bó ṣe ń ṣiṣẹ́ tako ẹgbẹ́. Ó ní gbogbo eléyìí náà làwọn ti wá kó papọ̀ o. Ní báyìí inú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àwọn igun méjèèjì ló dàbí pé ń yọra wọn lẹ́gbẹ́ tẹ̀yìn òsì mílẹ̀ tó wá fẹ́ẹ́ dàbí pé ó jẹ́ ọ̀ríjínà jù nínú gbogbo rẹ̀ ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ̀yin ẹ lọ sójú ewé 27 nínú ìwé ìròyìn Punch kẹ́ ẹ lọ kàròyìn yìí tán láàárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ jẹ́ ń ṣe bẹ́ẹ̀ kí n mú ọ̀rọ̀ tó tún ní ṣe pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Labour ilé ètò kàtọ́ ọ̀hún. nìṣó níbẹ̀. níbi tí ẹni tí ń ṣe gómìnà ní ìpínlẹ̀ Abia èèyàn Alex Otti tó ti fọ̀rọ̀ léde lórí gbogbo wípé àwọn ṣe bẹ́ẹ̀ wọ́n ti yọ àwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour wípé wọ́n ti gbégi dá àwọn lẹ́yìn pé àwọn fún yín suspension. ọ̀nà gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti ló ti ń fèsì báyìí èèyàn sí gbogbo wípé a suspend yẹn nípasẹ̀ ìgbìmọ̀ kan ilé tó ní í ṣe pẹ̀lú ìdarí Julius Abure gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú Labour Party eléyìí tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí gómìnà ọ̀hún tó ń pe ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tókò láti ṣe bẹ́ẹ̀ láti lọ́ọ́ fi òfin gbé Abure lẹ́yìn ọ̀sọ́kà látàrí kíni látàrí wípé ó ń pera rẹ̀ ní tí ò jẹ́ wípé òun lálága ẹgbẹ́ òṣèlú Labour Party tó sì jẹ́ wípé àwọn tó jẹ́ aṣòfin àwọn tó jẹ́ adájọ́ ìyàn nílé ẹjọ́ ilé tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ti bẹ́ẹ̀ wọ́n ti gbàgbára ìyàn tó ní í ṣe pẹ̀lú wípé Abure lálága nínú ẹgbẹ́ òṣèlú Labour wọ́n ti gbà á lọ́wọ́ rẹ̀ tó sì jẹ́ wípé ìṣàkóso eléyìí tí ẹni tó jẹ́ adelé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ alága ìyàn fún ìgbìmọ̀ tó jẹ́ adelé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tí Nínádé Usman tó léwájú tó sì jẹ́ pé wọ́n ti já agbára ọ̀hún gbà pàtì ìyàn lọ́wọ́ Abure tó sì jẹ́ pé Abure sì ń dúró lórí wípé òun ni alága nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún lórílẹ̀‐èdè wa Nàìjíríà. ọ̀nà Otti òun náà ló ń fi ọ̀rọ̀ yìí léde ìyàn nínú nípasẹ̀ ẹni tó jẹ́ olùbádámọ̀ràn rẹ̀ pàtàkì lórí ìròyìn àti ìfọ̀rọ̀lédè ìyàn Ferdinand Ekeoma ìyàn tó fi léde lánàá ọjọ́rú Wednesday tó sì ń ṣàpèjúwe wípé gbogbo ìròyìn tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ti yọ òun àwọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party wọ́n ní àwàdà ilé tó ṣe bẹ́ẹ̀ tó le ní wọ́n ní erékeré ni kẹ́yìn ọmọ ṣe bẹ́ẹ̀ kéyìn ó mọ̀ lọ sọ ní ìgboro ayé wọ́n ní kìíní ọ̀hún pàápàá ó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ń dúnkokò mọ́ ìṣèjọba àwarawa ìyàn
ìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ní àtàrí àwọn àkọọ́lẹ̀ eléyìí tí ilé ẹjọ́ tó ga jùlọ ọ̀hún ìyàn Supreme Court lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ti gbé kalẹ̀ òun náà ló ní í ṣe pẹ̀lú wípé Julius Abure ó kàn sí bẹ́ẹ̀ ó kàn ń pera rẹ̀ ní tí ò jẹ́ ni torí pé kì í ṣe alága nu ẹgbẹ́ òṣèlú Labour Party mọ́ wọ́n ní ó sì wá ṣe bẹ́ẹ̀ wá rọ àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà láti kọtí ikún kọ́kọ́ tí ọ̀gbọ́n èèyàn sí ìròyìn tó ní í ṣe pẹ̀lú wípé wọ́n ti suspend rẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nípasẹ̀ wípé Abure ó ṣe bẹ́ẹ̀ òun ló jẹ́ alága nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní ìròyìn òfegè òun náà ní kinní ọ̀hún gbọ́dọ̀ jẹ́ torí pé lákọ báyìí òun lòun sì wà nínú ẹgbẹ́ òṣèlú Labour Party ọ̀hún wọ́n ní gbogbo èyí òun náà ló ṣe bẹ́ẹ̀ ló jẹyọ ìyàn lẹ́yìn wákàtí díẹ̀ tó kù láti ṣe bẹ́ẹ̀ láti lọ yọjú ìyàn sí ìgbìmọ̀ kan ilé tí wọ́n gbé kalẹ̀ ìyàn nípasẹ̀ ìṣàkóso ìdélé ìyàn ti sẹ́nitọ́ Ninadi Usman tó ń léwájú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí wọ́n pe Abure pé wá o àwa fẹ̀sùn kọ́ lórí gbogbo àwọn wípé òun ní ṣe lọ́wọ́ ìyàn nínú ká mọ̀ sowó mọ̀kùmọ̀kò ká ṣe bẹ́ẹ̀ ká lo owó fún tí ò tọ́ àti àwọn nǹkan kan míì àti wípé òun pera rẹ̀ ní ìtọ́ ọ̀jẹ́ àti wípé òun ṣe ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òun ṣe iṣẹ́ tako ẹgbẹ́ òṣèlú Labour Party ó sì ń pera rẹ̀ ní alága nu ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní gbogbo ẹ̀sùn yìí eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbé tako Abure òun náà ló jẹ́ kí wọ́n pè é tó sì wá jẹ́ wípé kí àwọn wákàtí eléyìí tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní pé ìpàdé ọ̀hún tí Abure ó wà mọ́ yọjú sí níwájú ìṣàkóso ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó tó pé ó ní Abure ti lọ bá àwọn oníròyìn wípé ẹ wá o ẹ̀yin oníròyìn ẹ wá kọ̀ròyìn lẹ̀ mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún yẹn tẹ́ gbé sí ìgboro ayé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó sì ń sọ di mímọ̀ pé òun ti lé ẹni tí ń ṣe gómìnà ìyàn ní ìpínlẹ̀ Abia ìyàn gómìnà Alex Otti òun ti lé kúrò nínú ẹgbẹ́ òṣèlú Labour Party lásìkò tá a wà yìí àti àwọn ìkàn míì eléyìí tí Akéwèjẹ tó kà lẹ́ẹ̀kan o wípé àwọn ti lé gbogbo wọn kúrò nínú ẹgbẹ́ òṣèlú léyìí tó jẹ́ pé àwọn ni wọ́n jẹ́ adínàgbòkú ìyàn lórí gbogbo ẹ̀sùn ilé tí wọ́n fi bẹ́ẹ̀ tí wọ́n fi kàn án wọ́n ní gbogbo èyí ilé tí Abure lọ ṣe ó rò pé òun gbọ́ lójú ara rẹ̀ ni tó sì jẹ́ pé ọgbọ́n àti mọ́ yọjú ìyàn níwájú ìgbìmọ̀ ilé tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n pè lẹ́jọ́ tí wọ́n fẹ̀sùn ọ̀hún kàn òun náà ní gbogbo ohun tó ń sa ṣùgbọ́n láṣẹ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n ní gbogbo tí Abure tó ṣe yìí òun náà ni mo fẹ́ wá pe ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé ẹ tètè lọ́ọ́ fòfin gbé Abure kó tó ṣe bẹ́ẹ̀ kó tó bà nǹkan jẹ́ lórílẹ̀‐èdè yìí pàápàá jùlọ nu ẹgbẹ́ òṣèlú Labour kó mọ̀ pera rẹ̀ ní tí ò jẹ́ ẹ lọ́ọ́ fòfin gbé tó sì wá tún rọ àjọ INEC wípé ẹ̀yin náà tètè ṣe ń tẹ̀sí nípa òfin tó ní í ṣe pẹ̀lú àṣẹ tí ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ nígbà tètè ṣe àmúṣe òfin ọ̀hún kẹ́ẹ̀sì ṣe bẹ́ẹ̀ kẹ́ẹ̀ gbé sí ìgboro ayé kí gbogbo èèyàn mọ̀ pé èyí tó ń lọ rèé nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń ti wípé ká lè bá a dáàbò bo ìṣèjọba àwarawa lórílẹ̀‐èdè wa Nàìjíríà gbogbo èyí òun ni gómìnà ní ìpínlẹ̀ Abia ìyàn Alex Otti òun ló fi léde látàrí wípé wọ́n ní àwọn ti lé kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó ń ti àwọn ìkàn míì tó wà nínú ẹgbẹ́ ọ̀hún. gómìnà tó ń lo dáúlà ìṣàkóso lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Benue Padri Hyacinth Alia ń ló ti ké gbàjarè báyìí o wípé àwọn kan ní àmọ̀ ti bẹ̀rẹ̀ sí í gúnyàn eérú tí wọ́n roka èèpẹ̀ fóun báyìí o pẹ̀lú awuyewuye àròyé ọ̀tẹ̀ láti dárúgúdù sílẹ̀ ní ìpínlẹ̀ Benue mọ̀ ni o kí wọ́n lè rí i dájú wípé wọ́n yọ òun kúrò ní ipò gómìnà bí ẹni yọ jìgá gómìnà Alia ń ló sọ ọ̀rọ̀ yìí sígboro ayé o látọwọ́ akọ̀wé pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn yùn Taso Kula nígbà tó ń báwọn oníròyìn sọ̀rọ̀ nílùú Makurdi tí í ṣe olúùlú Benue níbi tó ti ní ara àwọn nǹkan ètò ìjàmbá tí wọ́n ti pinnu láti ṣe ni kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìpolongo aburú bìlísì tako ìṣèjọba òun kí wọ́n sì máa kó àwọn kan jọ láti máa wọ́de ìfẹ̀hónúhàn láti máa kábàánà ìṣèjọba òun nígboro ayé ni o ó tún sọ ọ́ síwájú o wípé ìṣèjọba òun kò kúkú kórìíra ìfẹ̀hónúhàn tó bá ti jẹ́ wípé olódodo làwọn tó wà nídìí rẹ̀ ṣùgbọ́n àwọn ìfẹ̀hónúhàn tí ń piyamọ́ rẹ̀ yìí táwọn kan ń ké jẹ́ tó ń gbé jáde lẹ́nu lọ́lọ́ yìí kò ṣàìlọ́wọ́ kan òṣèlú nínú o ó ní àwọn tí ń wà nídìí rúgúdù yìí ni ń lo ìmọ̀tara ẹni nìkan tí ń ti ń lò láti mọ gbé omi òkè kí wọ́n máa gbómi wàhálà kaná lójú náà àti mọ́ ń bójú ìpínlẹ̀ Benue jẹ́ nígboro ayé ni kí wọ́n sì ti pàṣẹ bẹ́ẹ̀ jẹ́ kí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Tinubu pàṣẹ ìlú òfararọ nípínlẹ̀ ọ̀hún ni o ọ̀rọ̀ yìí kò mà tún tán síbẹ̀ wọ́n tún kà á síwájú wípé àwọn abẹnugan ọ̀tẹ̀ kan ni wọ́n wà tí wàá gbéra sọ báyìí o
láti máa dá àwọn ẹgbẹ́ kéréje kan sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa pète àròyé pẹ̀lú ìwé ìfẹ̀hónúhàn tí ń kọ káàkiri tí wọn ò tún dúró síbẹ̀ o tí wọ́n ti gbé jáde báyìí tí wọ́n ti fi pàrokò ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní àwọn kúkú mọ ogun àwọn tó wá ń di wàhálà awuyewuye àròyé ọ̀tẹ̀ yìí o. Ó ní ṣùgbọ́n kí àwọn náà ro ẹ̀yìn wá ọ̀la. Ó ní gbogbo bí wọ́n ṣe ń pọnmi òkè rútodò yìí. Ó ní eléyìí kò mọ̀ tiẹ̀ wá jẹ́ kí ìfẹ́ àwọn èèyàn dínkù lọ́kàn ìfẹ́ òun dínkù lọ́kàn àwọn èèyàn o. Ó ní gbogbo àwọn ará ìpínlẹ̀ Benue ọ̀kan náà kúkú ni gbogbo wọn kúkú wà tí wọ́n sì ń ṣe àtìlẹ́yìn fóun. Ó ní kí gbogbo wọn ó ṣera wọn lọ́kàn bí wọ́n ṣe ń ṣera wọn lọ́kàn látọjọ́ yìí wá ni o. Ó ní gbogbo àwọn tí wọ́n ń dira wọn ní pàǹpá tí wọ́n fẹ́ máa pọnmi òkè rútodò ní ìpínlẹ̀ náà. Ó ní kí wọn ó mọ̀mọ́ gbà fún wọn rárá ni. Ó ní ọgbọ́n tí wọ́n ń dá ni wípé ńgbà tí wọ́n ti rí wípé àlàáfíà ti wọ ìlú tí ìlú ti ń tòrò ni wọ́n ti wá dọ́gbọ́n jẹ́ kí àwọn ìkọlù kún máa wáyé. Wọ́n lọ́gba bí ìkọlù ọ̀hún bá ṣe ń wáyé náà ni wọ́n ó máa gbéra tí wọ́n ó máa kọ ìwé ẹ̀sùn. Ó ní àwọn kan tiẹ̀ tú wà o tí wọ́n kóra wọn jọ tí wọ́n pera wọn ní agbẹjọ́rò tó jẹ́ pé gbogbo ohun táwọn máa ń ṣe lọ́jọ́ ayé tiwọn ni pé wọn èé kọ̀wé gidi àfiwé ẹ̀sùn tí wọ́n sì máa gbé báyìí ó dọ̀dọ̀ ààrẹ l'Àbújá o. Ó ní gbogbo àwọn eléyìí ó náà ní ń dọ́gbọ́n ń ṣe gbogbo nǹkan láti tako ìṣèjọba òun. Ó ní gbogbo ohun tó yẹ kí wọ́n máa wò níbi tíjọba bá mẹ́hẹ̀ sí àbí táwọn ò ṣe dáadáa kí wọ́n máa lu eléyìí láti fi ṣe àtakò gẹ́gẹ́ bí ẹgbẹ́ alátakò tí wọ́n jẹ́. Ó ní ṣùgbọ́n kàkà kí wọ́n ṣe èyí ó ní wọn ò ṣe o. Ó ní ìkọlù ni wọ́n dọ́gbọ́n lọ ń ṣe láti máa dárúgúdù bìlísì sílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún láti máa gúnyan eru láti roka èèpẹ̀ fóònù o. Ó ní gbogbo èèyàn ló mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́ẹ̀ kì í ṣe ti ìpínlẹ̀ Benue nìkan. Ó ní kárí gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ ìjọba àpapọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ gómìnà kan o. Ó ní gbogbo eléyìí kò tí ì wá tó káwọn kó wá dédé wá máa ṣàwuyewuye àròyé ọ̀tẹ̀ kí wọn ó máa pọnmi òkè rútodò kí wọn ó dọ́gbọ́n dá àwọn ẹgbẹ́ kan lẹ̀ kéréje tó sì jẹ́ pé nìkan péré òun náà ni ó dẹ́gbẹ́ bíi mẹ́jọ lẹ̀ tí ó ní bí wọ́n bá ṣe ń sọ páwọn kan Congress for kínní kan náà ti ń kọ̀wé ẹ̀sùn kan báyìí ló jẹ́ páwọn kan náà nínú ẹgbẹ́ kan náà ni o. Ó láwọn kan náà tún déédéé gbéra wọn jọ pé promoter of peace kínní kan àwọn náà tún ti sáré gbéwò ẹ̀sùn míì dìde tí wọ́n mọ̀ ẹgbẹ́ agbẹjọ́rò làwọn. Ó láwọn ẹgbẹ́ yìí tí ń kó káàkiri tí ò tiẹ̀ wá lórúkọ kankan jù páwọn kan ló ń ṣagbátẹrù wàhálà tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀. Ó ní gbogbo eléyìí ó ní kò mọ̀ tiẹ̀ ní jẹ́ kó ń kàárẹ̀ rárá o. Ó ní kò ní dàárẹ̀ sóun lọ́kàn bẹ́ẹ̀ ni kò ní bomi tútù sóun lọ́kàn tóun ó sì rí i dájú wípé gbogbo sípá tóun bá nílò òun ó sà láti rí i wípé àlàáfíà wà tó jọba nílùú ọ̀hún o. Ẹ wo ìròyìn eléyìí dorí kò dorí ó dorí ojú ewé kẹtàlá ìwé ìròyìn Vanguard láàárọ̀ tòní. ọ̀rọ̀ jẹ́mi náà ṣe bẹ́ẹ̀ kí n mú èyí tó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Kánò lásìkò eléyìí tí a wà yìí. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kánò òun náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ náà ti gbé àṣẹ kan kalẹ̀ báyìí lórí kíni kí ló ṣẹlẹ̀ tó fi gbé àṣẹ yìí kalẹ̀ gan-an. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kánò òun náà ló gbé àṣẹ kalẹ̀ ní ẹ̀yẹ ọ̀sọ́kà wípé àwọn ti fagilé kéèyàn ó mọ̀ ṣe ètò eléyìí tó ní í ṣe pẹ̀lú òṣèlú kéèyàn ó tún wá ṣe bẹ́ẹ̀ kó wá gbé sórí agbágbé tàbí kó wá gbé sí orí àwọn ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ káàkiri ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní kí ló dé tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó fi gbé àṣẹ yìí kalẹ̀ pé àwọn fagilé ètò lórí agbágbé tàbí lórí àwọn ẹ̀rọ ayélujára. Nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ ṣàlàyé wọ́n ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ṣe àlàyé ìyún lórí ìdí tí àwọn fi gbé àṣẹ náà kalẹ̀ wípé àwọn fẹ́ fagilé àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń ṣe àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú èèbò tàbí èpè tí wọ́n mọ̀ ṣe fún ara ẹnìkan eléyìí tí ó tún jẹ́ bẹ́ẹ̀ tí ó mú kí ẹni ọ̀hún ó bínú tàbí kí ẹni ọ̀hún kó tiẹ̀ wá dákínní kó dárúgùdù lẹ̀ ìyún ní ìpínlẹ̀ ọ̀hún káwọn ó sì mọ́ ba àṣà tó ń ti ẹ̀sìn ilé tí àwọn ń ṣe jẹ ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni àwọn ṣe gbé àṣẹ ọ̀hún kalẹ̀ tó sì jẹ́ wípé gbogbo ìdí àti ìpinnu ilé tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún tó gbé kalẹ̀ òun náà ló ṣe bẹ́ẹ̀ ló wáyé ìyẹn níbi tí wọ́n ti ń ṣe ìpàdé gbangba kan ilé tí wọ́n máa ń ṣe ní oṣù mẹ́ta ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní níbi ìpàdé ọ̀hún òun náà ni a ti rí àwọn tó jẹ́ òṣìṣẹ́ láti iléeṣẹ́ ilé tó ń rí sí ìfọ̀rọ̀lédè tó ń ti àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú abẹ́nú
àti àwọn míì ilé tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní gbogbo wọn pátá náà wà níbi ìpàdé ọ̀hún. Wọ́n ní ìpàdé ọ̀hún náà ló wáyé ní ìpínlẹ̀ Kánò, ìlú Kánò gangan, lẹ́yìn tí ẹni tí ń ṣe kọmíṣánná ìyẹn fún ètò ìròyìn ìyẹn ní ìpínlẹ̀ ọ̀hún tó léwájú rẹ̀ ìyẹn Comrade Ibrahim Abdullahi Waya. Wọ́n ní nígbà tí wọ́n fi ọ̀rọ̀ léde ìyẹn nípasẹ̀ ẹni tó jẹ́ adarí àkànṣe iṣẹ́ ìyẹn nílé iṣẹ́ tó ń rí sí ìfọ̀rọ̀lédè ní ìpínlẹ̀ Kánò. Wọ́n ní adarí àpapọ̀ tó ń rí sí iṣẹ́ àkànṣe ọ̀hún ìyẹn Sanni Abba Yola. Wọ́n ní ó buwọ́lu ọ̀rọ̀ tó sì jáde nínú ìwé ìròyìn lóòrọ̀ tòní pé ṣẹ́ẹ̀rì ìjọba ìpínlẹ̀ Kánò wọ́n ní wọ́n ti gbẹ́sẹ̀ lé pé kéèyàn ó mọ̀ ṣe ètò kó wá gbé sórí agbágbé tàbí kó gbé sí orí àwọn ìkànnì ayélujára gbogbo. Wọ́n ní kí ni ìdí tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi gbé kinní ọ̀hún kalẹ̀. Òun náà ní láti ṣe bẹ́ẹ̀ láti dènà ìpín sí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlùfàǹṣá, àwọn ọ̀rọ̀ tí ò dáa ìyẹn sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́gbẹ́jẹgbẹ́. Wọ́n ní kinní ọ̀hún ó sì ní í ṣe pẹ̀lú wípé ó lè dá èpò ó lè dárúgúdù tó ń ti rògbòdìyàn kò bá ọ lélẹ̀ ìyẹn sí àṣà tó ń ti ẹ̀sìn eléyìí tí àwọn ń ṣe ní ìpínlẹ̀ ọ̀hún. Wọ́n ní kí ló dé tí kinní ọ̀hún tó lè fi dálẹ̀ gan. Wọ́n nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ sọ́wọ́ wájú. Wọ́n ní kinní ọ̀hún òun náà ni wípé tí ẹnìkan bá ṣe bẹ́ẹ̀ tó bá gbèrò pé òun fẹ́ ṣe ètò kan tó ní í ṣe pẹ̀lú òṣèlú, wọ́n ní tó bá bẹ̀rẹ̀ wọ́n ní àwọn ẹgbẹ́ alátakò wọ́n fọwọ́ léran báyìí wọ́n mọ̀ wò ó wọ́n sì ṣe bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tí wọ́n lẹ̀ gbangba báyìí pé ṣe é rí àwọn fẹ́ mọ nǹkan tí ẹni yìí fẹ́ sọ bóyá yóò ṣe bẹ́ẹ̀ yóò lọ mẹ̀sọ àbí yóò lọ ṣe kinní kan. Wọ́n nígbà tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá lọ gbọ́ nǹkan kan eléyìí tí ò yẹ kí wọ́n gbọ́ làwọn náà bá ṣe bẹ́ẹ̀ náà bá darúgùdù lẹ̀ látàrí kinní yìí. Wọ́n ní ìpínlẹ̀ Kánò yóò bá ṣe bẹ́ẹ̀ yóò bá fọ́jú pọ̀. Wọ́n ní àwọn ò sì fẹ́ kí kinní ọ̀hún kó bàjẹ́ torí pé kó tó bàjẹ́ báyìí olúgọ̀bí báyìí là á ké sí. Wọ́n ní ìjọba ìpínlẹ̀ Kánò wọ́n bá ṣe bẹ́ẹ̀ náà bá so kinní ọ̀hún papọ̀ pé ó ti di àṣẹ kì í ṣe àbámọ́ pé kinní ọ̀hún àwọn fẹ́ gbẹ́sẹ̀ lé tàbí àwọn fẹ́ fagilé kéyìn ó mọ̀ ṣe ètò òṣèlú lórí agbágbé tàbí kinní kan àbí gbà wo. Wọ́n ní àṣẹ òun náà lọ́ba pa ọba ìdábàá. Wọ́n nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá gbójú wo kinní ọ̀hún lọ sọ́wọ́ wájú pé ṣé àwọn ilé ìgbóhùnsáfẹ́fẹ́ ṣé wọ́n wá ní sọ ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú òṣèlú mọ́ ni. Wọ́n ní ẹ̀sìn kí ìsìsà wọ́n lè ṣe ètò tó ní í ṣe pẹ̀lú òṣèlú ṣùgbọ́n ẹni tán bá fẹ́ gbà lálejò àbẹ́ni tó bá wù pé olóṣèlú lòun òun fẹ́ lọ sórí ìkànnì ìbánisọ̀rọ̀ ìbáṣe orí àwọn ojú òpó ayélujára ni ìbáṣe iléeṣẹ́ rédíò àbí tẹlifíṣàn. Wọ́n ní ó gbọ́dọ̀ buwọ́lu ìwé àdéhùn kó sì jẹ́jẹ́ pé òun ò ní sọ ọ̀rọ̀ ìbú tàbí òun ò ní sọ̀rọ̀ àlùfàǹsá eléyìí tí ó ba ẹbí tàbí tí ó ba àṣà àbí ẹ̀sìn jẹ́ tí ó ba òṣèlú jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Wọn aníṣẹ́ wa rí tàwọn tó jẹ́ olóòtú ètò àbí àwọn tó jẹ́ ẹni tó fẹ́ ṣètò gangan èèyàn ní àwọn iléeṣẹ́ rédíò àbí tẹlifíṣàn ọ̀hún. Wọ́n ní àwọn náà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba èèyàn nípasẹ̀ àjọ elétò ṣe bẹ́ẹ̀ tó ń rí sí ìfọ̀rọ̀lédè èèyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Táwọn bá ti lè ṣe bẹ́ẹ̀ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìjọba ọ̀hún wọ́n ní kinní ọ̀hún yóò ṣe bẹ́ẹ̀ onítọ̀hún yóò lọ jẹ iyán rẹ̀ ń ṣuni tó ń ti iléeṣẹ́ ilé tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ti ń ṣiṣẹ́. Ìròyìn ọ̀hún kò jù báyìí lọ ìyàn nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní bí ìjọba ìpínlẹ̀ Kánò bó ṣe gbẹ́sẹ̀ lé pé kéèyàn ó máa ṣe ètò òṣèlú ìyàn lórí agbágbé tàbí lórí ẹ̀rọ ayélujára láì ṣe bẹ́ẹ̀ láì ṣiṣẹ́ papọ̀ mọ́ ìjọba tàbí kó ṣe bẹ́ẹ̀ kó ṣe nǹkan kan eléyìí tí ò ní ní ṣe pẹ̀lú wípé èèyàn sọ̀rọ̀ àlùfàǹsá eléyìí tó lè ba àṣà àti ẹ̀sìn jẹ́ ní ìpínlẹ̀ ọ̀hún. jẹ̀nsáré táwọ́ síròyìn eléyìí látinú ìwé ìròyìn Punch o níbi tí gbajúgbajà agbóhùnsórí ẹ̀rọ ayélujára kan ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ní Martin Otse tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man tó ti gba ìdáǹdè rẹ̀ lánàá òde yìí o látàkólò àwọn àjọ tó ń rí sí ìpàṣípààyò owó tó ń ti jìbìtì lùlù lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Economic and Financial Crimes Commission EFCC bí wọ́n ṣe fi sílẹ̀ yìí òun náà lẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú ló sáré sórí ẹ̀yọ ayélujára ló sì kọ síbẹ̀ wípé he has been released wọ́n mà ti fi sílẹ̀ o. Ó tèyí òun ló ti wà lákòlò àwọn àjọ tó ń gbógun ti wà ìjẹ́wọ́ òlú níjẹ̀gúdú jẹrá EFCC látọjọ́ Ẹtì ọ̀sẹ̀ tó kọjá ìyún ọjọ́ kejì oṣù tá a wà nù rẹ̀ yìí ni o lẹ́yìn ìgbà tí wọ́n sọ wípé wọ́n ti kọ àwọn ìwé ẹ̀sùn oríṣiríṣi tán ti fáìlì jọ tí wọ́n ti pàrókò rẹ̀ ránṣẹ́ sí àjọ ọ̀hún nígbà tí àjọ EFCC ó mọ̀ fọ̀rọ̀ léde ìyún lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí wọ́n ní pé kì í ṣe wípé àwọn fìkan ra ìtàmájẹ́ o ọ̀rọ̀ tó jábọ́ látẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ ọ̀hún ìyún Délé Oyèwálé ó ní wípé arákùnrin Very Dark Man táwọn lọ gbé yìí kì í máa ṣe páwọn kàn déédéé lọ gbé
àwọn lọ gbé ni o látàrí ìwé ẹ̀sùn ìpàsípàyọ owó kan táwọn kan kọ sí i lẹ́sẹ̀. Ó ní wípé ńgbà tó wá di ìjẹta òde yìí òun ló dàbí wípé ilé ẹjọ́ ní kí wọ́n lọ tú sílẹ̀, tó sì jẹ́ wípé ó ní àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí ó ṣe tí wọ́n fi túlẹ̀. Ó ní òfin gba ìdáǹdè lọ́jọ́ ìṣẹ́gun tó fi wá di wípé àná ọjọ́rú òun ní wá ẹ̀sẹ̀ wá tú sílẹ̀ o nígbà tó ti ṣe gbogbo nǹkan tí wọ́n ní kó ṣe kó lè gba ìdáǹdè. Oyèwálé tún kọ síwájú o, ó ní pọ̀pọ̀lọpọ̀ ìgbà ńlá wọn gulẹ̀ ti pé Very Dark Man pé wá yọjú wá dáhùn gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án yìí. Ó ní gbogbo òwe táwọn kọ sí kódà àwọn aráalé rẹ̀ gan ò lè sọ pé àwọn ò ti fẹ́ẹ́ tẹmọdìẹ pa sílé rẹ̀, tó jẹ́ pé ojoojúmọ́ báyìí làwọn múwèé ẹ̀sùn wá pé kó wá fèsì lé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án ní ṣùgbọ́n kò wá o. Wọ́n ní gbogbo ibi làwọn tún ti wá lọ tẹ àtẹ̀jíṣẹ́ sétorí fóònù ní káwí ni àbílẹ̀ táwọn tẹ̀ sórí kọ̀ǹpútà àgbélétan rẹ̀ àbí tó ní ti ímeèlì. Wọ́n ní gbogbo ẹ̀ làwọn mọ̀ ti ṣe tó sì wá kọ tí ọ̀gbọ́n iṣẹ́ bọ̀ ò tó ṣàyà gèlètè ṣéṣù tó wọ̀rùn yànyàn bí ẹni tí ò ní kú mọ́ o, tó fi wá di wípé kò tiẹ̀ wá yọjú sáwọn rárá. Wọ́n wá lélẹ̀ yìí ló fà á tó fi wá di pé ńjọ́ tó wà wọ́n bá báyìí làwọn gbé, tó sì dàbí wípé àwọn èèyàn ti wá ń bínú pé báwọn làwọn lè ṣe lè gbé, ó láwọn ò ṣe wá lè gbé. Ó ní gbígbé táwọn gbé yìí ó ní Very Dark Man kò mọ̀ yàtọ̀ sáwọn èèyàn míì táwọn mọ̀ ń gbé o, torí pé òfin ò mọ̀ bóyá èèyàn lórúkọ àbó lókìkí tàbí kò lókìkí. Ó ní ó ṣe kókó pé káwọn fi sí àkólò àwọn láti parí gbogbo ìwádìí táwọn ṣe ni kó tó wá di wípé wọ́n wá fààyè lẹ̀ pé kí ó gba ìdáǹdè, tó sì ní nǹkan tí ilé ẹjọ́ kà sílẹ̀ kó tó lè gba ìdáǹdè rẹ̀ o. Àjọ EFCC tún tẹ̀síwájú o. Wọ́n ní bí wọ́n ṣe gbé Very Dark Man yìí ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan kan tó ní láti sọ ni. Ó ní tako gbogbo bí àwọn èèyàn ṣe wá jáde tí wọ́n ń ṣe gídígbò. Ó ní hàn bá tiẹ̀ farabalẹ̀ kí ojú farabalẹ̀ kó rí mú o lórí gbogbo nǹkan tí yẹn ń fà débẹ̀. Ó wá sọ ọ́ síwájú wípé kì í ṣe pé àwọn kan déédéé gbé o, bí ò ṣe ti ìwé ẹ̀sùn tí wọ́n kọ ọmọ ló fa okùnfà báwọn ṣe wà. Tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ Very Dark Man yìí ń ló ti fa rògbòdìyàn nínú ọ̀sẹ̀ tá a mú yìí, tó fi dàbí pé gbogbo àwọn èèyàn gbé pátákó jáde tán fẹ̀hónú hàn tó di gídígbò àwa ò ní gbà àwa ò ní gbọ́ o, tó fi di wípé gbogbo àwọn èèyàn kan tiẹ̀ wá lọ sólú iléeṣẹ́ Guaranty Trust Bank tí wọ́n lọ lubẹ̀ pa l'Ábùjá, tí wọ́n sọ wípé ó dàbí pé báǹkì ọ̀hún ló ṣokùnfà bí wọ́n ṣe mú Very Dark Man, tó dàbí pé àwọn èèyàn kan tiẹ̀ tún wá bínú sí báǹkì ọ̀hún o lórí ẹ̀rọ ayélujára pẹ̀lú báwọn kan ṣe ń kọ káàkiri ẹ̀rọ ayélujára social media. Àwọn kan ń kọ free Very Dark Man, ẹ fi Very Dark Man sílẹ̀, ẹ fi ilẹ̀. Àwọn kan tiẹ̀ tún fẹ̀sùn kàn wípé torí pé ó ti jẹ́ àjàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó ń sọ ọ̀rọ̀ tó fi ń gbèjà àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni ìjọba fi fìkanra ìtàmájé ni wọ́n fi gbé. Gbogbo àwọn èèyàn kọ̀ọ̀kan náà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ wípé torí pé ó ti ń sọ̀rọ̀ síta, ó ń sọ̀rọ̀ sókè tako ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, òun ló mọ̀ fá o. Léyìí tí wọ́n fi wá rán àwọn àjọ EFCC láti lọ wá mọ̀ fìkanra ìtàmájé kí wọ́n lè dídùndúyà fún Very Dark Man ní. Ṣùgbọ́n báyìí àjọ ọ̀hún ti sọ pé kò sí nǹkan tó ń jọ o. Lẹ́yìn èyí òun làwọn èèyàn kọ̀ọ̀kan ti wá ń gbé ọkọ̀ káàkiri láti mọ̀ fi ṣèdúpẹ́ wípé Very Dark Man àwọn ọmọ ti tú sílẹ̀ òní ẹ̀ ṣe jàgídíyòdò. Eléyìí wáyé ní ìpínlẹ̀ Èkó àti Àbújá o. Tán ní àwọn olólùfẹ́ rẹ̀ lọ pàdé rẹ̀ tìlùtì fún tínú wọn dùn pé wọ́n ti filẹ̀. Nígbà tó náà mọ̀ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára rẹ̀, òun náà mọ̀ kọ́ síbẹ̀ pé afẹ́fẹ́ kì í ṣẹ̀wọ̀n o, wípé gbogbo nǹkan tó gbà làwọn ti fún tí wọ́n sì ti fi òun sílẹ̀ báyìí. Ìròyìn yìí ojú ewé 4 ìwé ìròyìn Punch ńlẹ̀ ti lè lọ rèé lé bá làárọ̀ tòní. ọ̀rọ̀ ẹ jẹun sáré mú eléyìí tó ní í ṣe pẹ̀lú ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ ọmọlúàbí tí a ti à ń bìbàyé. Wọ́n ní àbá kan ilé tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń gbèrò fún ìyẹn ní ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun, léyìí tó ń sọ di mímọ̀ wípé ẹnikẹ́ni ilé tó bá ṣe bẹ́ẹ̀ tó bá ń wọ bàtà onítáyà ìyẹn káàkiri lójú pópó ní ìpínlẹ̀ Ọ̀ṣun, pé wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n yóò ní ẹ̀ṣẹ̀ kan, ó ti di ẹ̀ṣẹ̀ ilé tó ní ìjìyà nínú láti ṣe bẹ́ẹ̀ láti mọ wọ bàtà onítáyà káàkiri. Wọ́n ní kìnìún ọ̀hún òun náà ló ṣe bẹ́ẹ̀ ló ti wá di wípé ó dá rògbòdìyàn rúgúdù lẹ̀ pé bóò ní kìnìún ọ̀hún ṣe lè jẹ́ báyìí, bóò ló ti lè jẹ́ báyìí yan láàrin ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó ń ti ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ìyẹn fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìyẹn sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru àti ẹni tó ń ṣe abẹnugan ìyẹn nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adéwálé Ẹgbẹ́dùn. Wọ́n ní gbogbo kìnìún ọ̀hún òun ló ti di kò bá lé láàrin wọn tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ń fa ọ̀rọ̀ ọ̀hún bí ẹni fa kìnìún kan
nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún tẹ̀ sọ́wọ́ wájú wọn ní sẹ́nitọ́ Bashiru òun ló ti bu ẹnu àtẹ́ lu àbádòfin ọ̀hún léyìí tó ṣe bẹ́ẹ̀ tó pè é pé kò nílò à ń ṣe bẹ́ẹ̀ à ń gbé àbá ọ̀hún à ń gbé kalẹ̀ tí ó fi wá ṣe bẹ́ẹ̀ tí ó fi wá di òfin tó sì rọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ẹ bá ṣe bẹ́ẹ̀ bá bójú wo àwọn nǹkan kan ilé tó nílò ìdáhùn sí ní kíákíá kẹ́ẹ̀sì sọ́dọ̀fin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ju wípé kẹ́ ẹ wá mọ sọ ilé yìí tí àgbéjáde yìí kẹ́ ẹ wá mọ sọ́ di òfin èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ èèyàn ní ọjọ́rú Wednesday lánàá nípasẹ̀ ẹgbẹ́ ilé tó ń rí sí ìpolongo fún ipò gómìnà ilé tí Bashiru tó ṣe bẹ́ẹ̀ tó ń lé tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá rántí Bashiru ló ti ń pòǹgbẹ pé òun fẹ́ díje dupò gómìnà èèyàn lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ pé ó ṣàpèjúwe àbádòfin ọ̀hún pé ẹni tó bá ti tẹ ọwọ́ bá tẹ̀ ipe ó wù wá pé wọ́n fi wọ bàtà onítàyà káàkiri lójú pópó wọn ni yóò ṣe bẹ́ẹ̀ yóò lọ sí ọgbà ẹ̀wọ̀n fún oṣù 6 tàbí kó san owó ìtanràn ìtótó 250,000 naira wípé ó wù wá ilé tí kò bá òfin mu wọn ni ó ṣàpèjúwe ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀rín lásán ọ̀rọ̀ adẹ́rìn pẹnu ilé tí ò ṣe bẹ́ẹ̀ tí ò yẹ láwùjọ lásìkò tá a wà yé wọn nígbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbọ́ ìròyìn ọ̀hún ó sọ di mímọ̀ pé irú ọ̀rọ̀ wo rèé pé ọ̀rọ̀ tí ò jẹ́ ti gbọ́ wípé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé àwọn ìpínlẹ̀ kan bí ìpínlẹ̀ Èkó àti àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ń dókòwò sínú wípé à ń ṣeré ìdárayá ní orílẹ̀-èdè wa Nàìjíríà bó wà ní ti ìpínlẹ̀ Ọ̀ṣun bó wà ní ó ti wá jẹ́ wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ló wá ṣe bẹ́ẹ̀ kò lọ́wọ́ sí pé à ń dókòwò ìyàn sínú eré ìdárayá tó wá jẹ́ pé à ń ṣe bẹ́ẹ̀ à ń sọ ọ̀rọ̀ pé kéèyàn ó mọ̀ ṣeré ìdárayá tàbí kéèyàn ó mọ̀ sí gba àti pé ìjìyà ń bẹ fún ẹni tó bá ṣeré ìdárayá kan wọn ni kìnìún ọ̀hún kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá tó sì ṣe bẹ́ẹ̀ tó bẹnu àtẹ́lu ẹni tí ń ṣe abẹnugan nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun ìyàn Adéwálé Ẹgbẹ́dùn wípé gbogbo tẹ́ ẹ sọ yìí ó sì yẹ kí ẹ ní ìmọ̀ tó tó pàápàá jùlọ pé ọ̀dọ́ ni yín ọ̀dọ́ lẹ jẹ́ wọn ni kìnìún ọ̀hún ó yẹ kẹ́ ẹ ní ìmọ̀ tó tó ìyàn nípa wípé à ń ṣe ìgbélárugẹ ìyàn fún eré ìdárayá ìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun yálà kí a mọ̀ síbẹ̀ ká mọ̀ gbégidà ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní èèyàn bí ẹni tí ń ṣe akọ̀wé àpapọ̀ èèyàn fún ẹgbẹ́ òṣèlú APC èèyàn sẹ́nitọ́ Ajíbọ́lá Bashiru tó tún jẹ́ ẹni tó ń gbòǹgbẹ láti díje dupò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC bó ṣe bẹnu àtẹ́lu àbádòfin eléyìí tí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀ṣun tán gbé kalẹ̀ pé ẹ̀já gbéyẹ̀wò bóyá kìnìún ọ̀hún bóyá yóò mú yẹ̀sì tàbí gómìnà ó buwọ́lù kìnìún ọ̀hún wọ́n ti bẹnu àtẹ́lù báyìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìròyìn ọ̀hún ẹ lọ gba báláǹsì rẹ̀ nínú ìwé ìròyìn Daily Post tó jáde lóòrọ̀ tòní. bẹ́yìn ṣe ń sọ pé òun tún dà táwa ń sọ pé òun tún rè é èmi tún ti na sẹ̀kan bàgẹ́ báyìí mo ti dẹ́nu ìwé ìròyìn Daily Trust o. níbi tí ìbẹ̀rù àwọn agbébọn gbésùmọ̀mí ti wá lọ́ndì ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n fáwọn olùgbé ìpínlẹ̀ Sokoto báyìí o pẹ̀lú bí ìbẹ̀rù bojo kò bá ò lè ṣe wà lọ́kàn gbogbo àwọn olùgbé ìjọba àbílẹ̀ Sàbọ̀nbẹ́nì ní ìpínlẹ̀ Sokoto báyìí o pẹ̀lú bí gbogbo èèyàn ṣe bẹ̀rẹ̀ sí fi ìlú wọn sílẹ̀ gọ̀ọ̀rọ̀gọ̀ tí wọ́n sì ń wọ́ lọ sílùú òdìkejì o ìlú ìròyìn Daily Trust rí gbọ́ wípé gbogbo àwọn olùgbé àwọn abúlé kan Dankura Dantasako Dankaka Satiru àti Gangara gbogbo wọn ni wọ́n máa ń wọ́ gọ̀ọ̀rọ̀gọ̀ báyìí o tí wọ́n ń fi àwọn ìlú ọ̀hún sílẹ̀ lẹ́yìn tí ikọ̀ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe ìkọlù sí gbogbo àwọn agbébọn tí ó wà láwọn abúlé ọ̀hún o n tó fa ọ̀rọ̀ yìí ni wípé ẹ̀rù ń ba gbogbo àwọn olùgbé àwọn abúlé yìí nítorí pé ó ṣeé ṣe káwọn tí àwọn ológun ń lé lọ kúrò ń bẹ̀rùn kí wọ́n tún padà wá kí wọ́n wá máa gbẹ̀san lára àwọn èèyàn ìlú ọ̀hún o àwọn èèyàn ọ̀hún ní wọ́n sọ pé wọ́n máa mórílé àwọn ìlú tó wà lágbègbè ìlú ọ̀hún o tó jẹ́ Gàtáwà àti Tọ́rbà òun ní wọ́n mórílé nínú fọ́nrán kan tó tẹ ìwé ìròyìn Daily Trust lọ́wọ́ ní wọ́n ti rí àwọn èèyàn ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn tí wọ́n múra tí wọ́n sì ń fi ìlú lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní obìnrin àtàwọn ọmọdé àwọn obìnrin tiẹ̀ lójú pọ̀ ní tiẹ̀ àtàwọn ọmọdé ní wọ́n mọ̀ kóra wọn jọ tí wọ́n ń wọ́ gọ́rọ́gọ́ lọ sí abúlé Gàtáwà tí gbogbo wọn sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tójú wọn rí lábúlé wọn o ńgbà tí ó mọ sọ̀rọ̀ ń tiẹ̀ ẹnìkan tó jẹ́ ará abúlé Dankura Malam Muhammadu táwọn oníròyìn ò forúkọ rẹ̀ gangan léde ó mọ̀ sọ fáwọn oníròyìn o wípé àwọn ti wà lábẹ́ ìbẹ̀rùbojo àwọn agbébọn ọjọ́ ti pẹ́ tó jẹ́ pé ńgbà táwọn ológun bá ti ṣèkọlù sí wọn táwọn ọmọ ológun ti kúrò ní agbègbè bẹ̀ báyìí òun ni wọ́n sá lọ tí wọ́n sì tún padà wá o bí wọ́n bá ti padà wá báyìí ni wọ́n wá máa gbẹ̀mí àwọn èèyàn ó ní pé gbogbo àwọn ìgbà ni wọ́n ti wà tí wọ́n tún padà wá tí wọ́n sì wá máa bá àwọn tí wọ́n máa na àwọn bí ẹni na bàrà
tí wọ́n sì wá mọ́ bá àwọn pé ó dáa kán mówó wá tí wọn ò bá fẹ́ kí wọ́n ó gbẹ̀mí àwọn o tó sì ti pa bẹ́ẹ̀ ti sọ àwọn di olòṣì àtẹ́ni ìyà nípa bí àwọn ṣe ń gbé ẹgbẹ̀lẹ́mù kún owó ìdẹ́gbẹ̀ǹgbé owó lẹ̀ fáwọn ẹni ibi yìí tó jẹ́ pé ńgbà tí wọ́n bá ti lé wọn táwọn iléeṣẹ́ ológun bá ti lé wọn báyìí ni wọ́n ó tún dé padà wípé ńgbà táwọn ń jagun tán lé àwọn ń jọ́ kínní àná yìí àwọn sọ àwọn ìbọn kan nù káwọn ará abúlé ọ̀hún dáwó jọ kí wọ́n bá wọn kó owó mi o táwọn ò fèrà ìbọn ọkùnrin tó ń bá àwọn oníròyìn yìí sọ̀rọ̀ fi ẹsẹ̀ rẹ̀ kàn níbi tí wọ́n ti ṣẹlẹ̀ṣẹ̀ tó sọ pé ń ru irú ìjàmbá báyìí òun náà ló jẹ́ kí wọ́n ṣe òun léṣe tó sì jẹ́ pé bóun kàn ṣe wà níbi tó ń wà yìí òun kàn kọ́kọ́ fi bẹ̀ sí àtìpó ni o tó jẹ́ pé ìpínlẹ̀ Taraba ni òun mórílẹ̀ pẹ̀lú ìyàwó òun mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn ọmọ 15 tóun kó káàkiri o ó ní pé inú bẹ̀rù bójó làwọn wà ní abúlé tàwọn tó sì jẹ́ wípé Ọlọ́run nìkan ló sọ àwọn débi táwọn dé yìí tóun ò sì tún ti bẹ̀rẹ̀ ìrìn àjò tó jẹ́ pé ìpínlẹ̀ Taraba òun lòun mórílẹ̀ o nínú ọ̀rọ̀ tẹnìkan náà tó jẹ́ olùgbé abúlé Dansasako òun náà mà tún sọ̀rọ̀ ilẹ̀kùn o ó ní gàtá wáyé ńlá wọn mọ̀ sáwà lẹ́yìn ìgbà tí àwọn ti rí i pé àwọn agbébọn tí wọ́n jẹ́ ọmọ ogun tọ̀jí ìyún Bello tọ̀jí tí wọ́n ń wá tí wọn ò tí ì rí òní o ó ní tí wọ́n máa ń wá sọ́dọ̀ àwọn tí wọ́n wà lórí alùpùpù tí wọ́n ó sì wá máa dowó gba ọjà gba oúnjẹ lé àwọn tó ti wá fẹ́ sọ àwọn dakúrẹ̀tẹ̀ tọrọ ajé àwọn àti iṣẹ́ ohun ọ̀gbìn ti lọ sẹ́yìn ó lélẹ́yìn ló fà á o táwọn fi sá kúrò lábúlé ó ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ńlá àwọn ẹni bíi Jáǹkòríkò yóò dédé ya bo abúlé àwọn tí wọn ò mọ̀ sọ fún àwọn wípé káwọn ó mọ̀ kó gbogbo èrè oko àwọn wà tí wọn ò sì jẹ́ káwọn ó ṣiṣẹ́ kankan ó ní gbà míì àwọn ẹni bíi yóò tún wá kó àwọn ni wípé káwọn wá lọ ṣiṣẹ́ lóko ibì kan ó ní irú eléyìí mọ̀ tún lágbára o ó ní ẹ̀gbọ́n òun tó jẹ́ àǹtí òun kan òun ló mọ̀ ti lùgbàdì ìkọlù tí wọ́n sì sa aládàá yánnayànna láti ibi ìkọlù kan tó wáyé ní Gàtáwà ó ní bóun náà ṣe ń forí lé yìí o òun ò tí ì mọ ibi tó rí ń bọ́rùn lè tóun náà sì tún sá lọ pátápátá ni o ẹlòmíín náà tó tún bá àwọn kọ̀ròyìn sọ̀rọ̀ tóun náà sá lọ sí abúlé kan ìyún Màlámàsá orúkọ rẹ̀ gangan kọ́nù àwọn oníròyìn kan ló kọ ni o ó ní báwọn ṣe bẹ̀bẹ̀ tó lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá bá àwọn fa wàhálà náà abúlé àwọn ó ní àdá ni wọ́n mọ̀ dábò òun àti àwọn ìyáálé òun táwọn jọ lọ́kọ kan náà o kó tó di pé orí kó àwọn yọ táwọn fi sá jáde kúrò nù bẹ̀ ẹnìkan tó jẹ́ olùgbé ìlú abúlé Dansasako òun náà mọ̀ sọ̀rọ̀ o ó léèyàn 14 mọ̀ ló mọ̀ jẹ́ pé Ọlọ́run nígbà táwọn ẹni bíi Jáǹkòríkò yìí ya bo abúlé Kọ́fárúwá àti Sàdáwà àti Sàtírù lọ́jọ́rú àná òde yìí tó ẹ kò sì sójú múmu fáwọn èèyàn bẹ́ẹ̀ o pẹ̀lú bí wọ́n ṣe ń gbẹ̀mí àwọn èèyàn táwọn èèyàn sì ń sàsálà fún ẹ̀mí wọn ó nígbà tí àwọn ọkọ̀ ológun ti wá yabo ìjọba àbílẹ̀ Sàbọ̀nbẹ̀ní yìí tí wọ́n ti ń dá rúgúdù sílẹ̀ pẹ̀lú àwọn ẹnibi ó ní bí wọ́n ṣe wá ń ṣe é tó yò àwọn ẹnibi yìí ó dọ́gbọ́n sá lọ ni bí wọ́n bá ti pẹ́ lé tí wọ́n ní pa láàrin wọn ni wọ́n tún padà wá láti wá máa dídùn dúyà jẹ àwọn èèyàn wọn lélẹ́yìí tójú sú àwọn o nígbà tó náà mọ bọ́rọ̀ rẹ̀ bọ̀ ẹni tó jẹ́ alága ìjọba àbílẹ̀ Sàbọ̀nbẹ̀ní ìyún Alhaji Ayuba Hashimu ó ní ọ̀rọ̀ òun mọ̀ tójú sú òun náà o ó ní abúlé 9 ní gbogbo agbègbè òun làwọn èèyàn ti fi sílẹ̀ báyìí ló mọ̀ tí ń da oró lọ ó ní kíjọba àpapọ̀ pé àwọn mọ̀ rawọ́ ẹ̀bẹ̀ kíjọba àpapọ̀ jọ̀ọ́ jàre o kí wọ́n bójú wo ìpínlẹ̀ Sokoto kí wọ́n ṣe àánú fún àwọn nítorí ìkọlù Bello tọ̀jí yìí ó ti wá kan àgbààgbà ó ti kan ààrẹ o ọgbà bẹ́ẹ̀ òun ló sọ pé àwọn ti pín àpò ìrẹsì tó ti pọ̀ jù fún àwọn èèyàn wípé kí wọ́n lè máa rí nǹkan sóúnjẹ jẹ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti da láìnílé lórí mọ́ o ó ní pé àpò ìrẹsì bíi 300 làwọn ti pín àti àpò àgbàdo àti ti jérò làwọn ti pín fáwọn èèyàn táwọn sì rí dájú pé wọ́n ń tọ́jú wọn látàrí ìkọlù àwọn agbésùmọ̀mí ẹ wo ẹ lọ léròyìn eléyìí bá o nínú ìwé ìròyìn Daily Trust láàárọ̀ tó ní ó dà ìpele náà láfẹ̀ẹ́ fi mọ̀ ṣẹ́ríire lé o. bẹ́ẹ̀ ni jámọ̀ ṣẹnu déédéé síbi torí ọ̀rẹ́ mi ti ṣe bẹ́ẹ̀ ti wọlé báyìí. ìdòwú òjijì tún ti dé. kọ́ lọ́ọ́ ṣàánú ni. mo bá mi. títí ọ̀la táwọn láǹfààní láti pàdé ara wa lórí ìròyìn agogo ọba níkànnì ìdẹ̀ra 105.3 FM àti títí ọ̀sán tẹ̀tún bá wa pàdé lórí ìròyìn bó ṣe ń lọ lágbàáyé àti títí ìrọ̀lẹ́ òní tájọ pàdé lórí ètò òní nínú ìtàn ire ayọ̀ àlàáfíà òní ò mọ wà lọ́ọ̀dẹ wa tó ń lọ́pẹ́ olókọ̀ mi ọ̀làǹrẹ̀wájú bàbá tó bẹ ń lọ́mọ ó dàbọ̀. Oyèdèjì Olúdayọ̀ lórúkọ tèmi orí ìkànnì ìdẹ̀ra náà la wà ìdẹ̀ra tó lára táwọn èèyàn ń gbà dá 105.3 FM ẹ̀fílẹ̀ síbẹ̀ ẹ̀ mọ́ gbé kúrò títí ọ̀la dátùmọ̀ pàdé ó dàbọ̀.